ọba ọláyínká ọba Salman Àwẹ̀dá tìlú ọláyínká ti kú sí ìgbèkùn àhámọ́ àwọn agbésùmọ̀mí o. tẹ́ ẹ bá nígbàgbé wọ́n jí ọba yìí gbé ní inú oṣù kẹrin April ni wọ́n jí ọba gbé. ọba ìlú ọláyínká wọ́n ní wọ́n gbé owó POS wá fún 500,000 náírà, ìyẹn ní 500,000 naira ní ọjọ́ Jímọ̀. nígbà tó máa di alẹ́, àwọn kan wá, àwọn agbésùmọ̀mí, àwọn agbébọn Fúlàní tí wọ́n wá jí ọba yìí gbé ní ìlú tó ń jẹ́ ìlú Ọláyínká níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara. ṣe mọ̀ pé tí bá ṣètò mi ò kí ń ṣaláì má mẹ́nu bà ọba yẹn wípé a mà tí gbọ́ nǹkan kan lórí ọba yìí, a mà tí gbọ́ nǹkan kan. mo ìdárúkọ ọba yẹn lánàá tàbí níjẹta lórí ètò wípé látìgbà tí wọ́n ti jí ọba yìí gbé àti ìgbọ́ ọ́pdéètì o, lẹ́yìn ìgbà tí wọ́n jáde wípé wọ́n ní wọ́n fẹ́ gba owó 20 million naira pẹ̀lú ọ̀kadà alùpùpù méjì. wọ́n ní bẹ́ẹ̀ ni kán dẹ̀ ra jerrycan tí epo pẹtiró kó kún inú rẹ̀ bám. jerrycan 25 litre yẹn wọ́n ní kí wọ́n ra pẹtiró, àwọn irú jerrycan bẹ́wọ̀n yẹn náà kí wọ́n rà á, kí wọ́n ra epo pẹtiró kó kún inú ẹ̀ bám kí wọ́n gbé wá. èyí ni àwọn ohun tí wọ́n béèrè fún ní ìgbà tí wọ́n fi ìròyìn síta lẹ́yìn ìgbà tí wọ́n jí ọba Ọláyínká gbé. ṣùgbọ́n gbogbo àwọn kan tí wọ́n ní kí wọ́n wá mú wá yẹn wọn ò rí fi sílẹ̀ o. ṣàdédé la máa gbọ́ ìròyìn lénìí, èyí tó jẹ́ ọjọ́ 15 oṣù kẹfà 2026. èní yìí náà ló pé oṣù kan gẹ́rẹ́gẹ́ o tí wọ́n jí àwọn ọmọ iléèwé gbé àti olùkọ́ níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́. ṣé ẹ wá ti rí wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó ti ní agbára gidi báyìí. ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àní àwa ìran Yorùbá a lè dákẹ́ ká kọ́wọ́ gbéra ká máa wò báyìí, ká máa sọ wípé àwọn adarí wọ́n ń tò, wọ́n ń ṣe, wọ́n ń mójútó, wọ́n ń ṣe gbogbo ẹ̀ tá a dẹ̀ rí nǹkan kan. bí wọ́n ṣe ń jí ọba gbé ni wọ́n ń jí ìjòyè gbé, ni wọ́n ń wọnú ààfin. ọba tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn, òun ni ìròyìn máa tẹ̀ wá lọ́wọ́ báyìí wípé ọba ti wàjà o. orí adé kì í sùn ta la gbọ́ tẹ́lẹ̀ o, orí adé gan ti ń wàjà sínú igbó báyìí. ṣé wọ́n máa wá gbé òkú ọba wá bí wọ́n ṣe gbé òkú general tí wọ́n gbé wá lánàá ni? olùkọ́ tí wọ́n bẹ́ lórí wọn ò gbé òkú wọn sílẹ̀ o. ó dà bóyá bí general Abubakar ṣe jẹ́ ológun ni wọ́n torí gbé òkú rẹ̀ wá. Yorùbá ẹ jẹ́ ká dìde ká gbára wa lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. odidi ọba aládé nílẹ̀ Yorùbá, òun ni wọ́n gé lórí, àbí òun ni wọ́n pa. wọ́n gé olùkọ́ lórí, wọ́n pa ọba bó ṣe wù wọ́n. wọ́n jí ọba gbé láti April 16 kọ́ ni, àbí April 15, 16 or 15 ni wọ́n ti jí ọba yìí gbé o. láti ìgbà yẹn wọn ò fi ọba sílẹ̀. wọ́n ní kí wọ́n mú 21 mílíọ̀nù wá, mílíọ̀nù lọ́nà 21 21 million naira ni wọ́n ní kí wọ́n mú wá. bẹ́ẹ̀ náà ni wọ́n ní kí wọ́n ra ọ̀kadà méjì sí, kí wọ́n dẹ̀ ti kó àwọn jẹ́ríkà pẹtiró, kí wọ́n ra epo pẹtiró sí jẹ́ríkà kí wọ́n gbé wá. ẹ wo àwọn nǹkan tí wọ́n ń dìmáàdì fún, láì kìí ṣe wípé bóyá ẹnìkan ló jẹ wọ́n lówó, kìí ṣe pé bóyá ẹnìkan ló ra nǹkan lọ́wọ́ wọn tó sanwó, tàbí ọba ló ra nǹkan lọ́wọ́ wọn, tàbí ará ìlú ló jẹ wọ́n ní gbèsè. ẹ wo iye owó tí wọ́n ti gbà nílẹ̀ Yorùbá, ẹ wo iye ransom tí wọ́n ti dìmáàdì fún, tí wọ́n ti gbà, tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan wọ́n san ransom wá ti pa wọ́n. ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ leléyìí? gbogbo ará ìlú, ọmọ Yorùbá nílé lóko àti lẹ́yìn odi, ṣé rí pé ọ̀rọ̀ tó wà lẹ́ ojú ọkọ̀ gbogbo wa ní o. ẹ̀yin ọba aládé tẹ́ ń wo wípé kò lè kàn yín, wọ́n ní òjò tó rọ̀ tó káṣọ lágbàlá, ẹni tó wọ tiẹ̀ sọ́rùn kó má sún àsunpínyè. wọ́n wọlé, wọ́n ń gbé ọba, wọ́n ń gbé jòyè látìgbà tí wọ́n ti gba ọba 3 lẹ́kìtì.
kò sí ọba tó dáhùn sí. Wọ́n ti jí ọba yìí gbé, kò sí ọba tó sọ̀rọ̀ wípé ó ti ó dá o, bóyá wọ́n ti wọ́n á lọ rescue ẹ o, àbí wọ́n á lọ gbà o, ó dá wọn san owó ransom, kò sí ọba tó dá sí títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu ọba yìí báyìí. Ṣé ìlọsíwájú ló ń dé bálẹ̀ Yorùbá yìí ni àbí kí ni ká ti pè é? No, ṣé ìlọsíwájú leléyìí? Ìran Yorùbá pẹ̀lú gbogbo bí alágbára lóríṣiríṣi oríṣiríṣi ẹlẹ́ṣọ́ ààbò ṣe kún ilẹ̀ Yorùbá látìgbà tá a ti ń sọ̀rọ̀ yìí, kàkà kí ewé àgbọ̀n dẹ̀ kókókó ló ń le sí lójoojúmọ́, kò máa fìgbà kan rọrùn, kò máa fìgbà kan dẹ, ó máa ń le sí ni. Ní ìgbà tí Buhari wà ń bẹ̀, wọn ò máa jí ọba gbé láàfin. Ọmọ Yorùbá wà ń bẹ̀, wọ́n ń gbé ọba, wọ́n ń pa ọba ń kú sí kidnappers den. Orí adé kì í sùn ta la gbọ́, orí adé ó ti ń kú sínú igbó báyìí. Orí adé ti ń kú sí ọgbà àwọn agbésùmọ̀mí, àhámọ́ àwọn agbésùmọ̀mí, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìyà, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìfọ́tí, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nínà. Ẹ̀yin ọba tó kù, ẹ̀dẹ̀ jòkó, ẹ̀dẹ̀ kọ́wọ́ gbéra, ẹ̀dẹ̀ ń wòran. Eléètò ẹ̀kẹ́ fi pé àjọ tó níròrí olúkálukú ń ṣe kòkò yín, kókó jábele, kálukú ló mi ṣe tirẹ̀. Ẹ wá ń wo wípé ẹbí àwọn ọba ìgbèríko ni wọ́n ń gbé, tó bá gbé ọba ìgbèríko tán, ìgbà wo ni wọn ò ní bọ́ sí sítì? Ìgbà tí wọ́n bá gbé gbogbo àwọn ọba ìgbèríko kéréje tó bá gbé wọn tán, ìgbà wo ni wọn ò ní wọ àfiwá bá ẹ̀yin ọba first class? Ẹ ti ń wo wípé ètò ààbò wà fún yín, àbí? Wọ́n ń pa brigadier general, wọ́n ń gbé, ká má wàá sọ èyí tẹ́ ẹ̀ ń wọ agbádá. Brigadier general tó kó àwọn ológun sẹ́yìn, tó ń kó wọn lọ fún operation, àtòun àtìbọn ẹ̀ àti gbogbo àwọn ọmọ ogun tó kó sẹ́yìn, gbogbo wọn ni wọ́n mú balẹ̀. Ká má wàá sọ èyí tẹ́ wà nínú ààfin tẹ́ ẹ̀ dágbádá bolẹ̀ síbẹ̀. Ó ń ṣẹlẹ̀ láti iye ọjọ́ yìí, kò sí ẹnìkan nínú tó tẹ̀ tara pípé ilẹ̀ Yorùbá mà lélẹ́yìí, kò máa yẹ kó ba ilẹ̀ Yorùbá jẹ́ báyìí, kò máa yẹ kí àwọn kinní burúkú wọ̀nyí máa kọ̀ wá sínú ìlú, kọ́kọ́ wa máa wá jẹ gàba lé wa lórí ilẹ̀ wa. Gbogbo yín jókòó, ẹ fọwọ́ lérán, ẹ ń wùwà kò kàn mí, ẹ ń ṣe bí ìgbà tó bá sọ wípé àwọn tí wọ́n ń jí gbé yẹn àwọn ló ṣe, àbí wọ́n ṣe Ọlọ́run ni. Mọ̀kànmọ̀kàn lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí o, mọ̀kànmọ̀kàn oyè tó kára ìwò padà ń bọ̀ wá kára ẹdẹ. Tí a bá dìde ká gbé ìgbésẹ̀ tó nípọn, kí olúkálukú wa ká ní lọ́kàn wípé a ní àwa la máa gbára wa níbi tí wọ́n bá dé yìí. Ọba tí wọ́n jí gbé l'Oǹdó lánàá àtìyàwó ẹ̀ tán fún níbọn, ìyẹn wà ń bẹ̀ o, níjọba ìbílẹ̀ Ọ̀sẹ́ local government nílùú Ọ̀wọ̀. Wọ́n jí ọba gbé ní àná. Ọba tí wọ́n ti gbé láti nǹkan bí oṣù méjì sẹ́yìn, òun la máa gbọ́ láàárọ̀ ìbáyìí pé ó ti kú sínú kidnappers den. Ọba aládé nílẹ̀ Yorùbá, ó ti di ọba ilẹ̀ Ìgbò mélòó lẹ ti gbọ́ ìròyìn wípé wọ́n jí ọba Ìgbò gbé o, ọba Ìgbò ó kú sí àhámọ́ àwọn agbésùmọ̀mí o. Ilẹ̀ Yorùbá yìí náà ni, ilẹ̀ Yorùbá yìí náà ni. Tá a bá dẹ̀ máa sọ, wọ́n á ní ilẹ̀ Yorùbá náà ń pè bí wọ́n bí wọ́n dá, wọ́n tó bẹ́ẹ̀, wọ́n gbọ́dọ̀ Yorùbá ni òun rèé o. Tá a bá máa ka iye ọba tó ti kú nínú ọdún yìí tàbí láti ọdún tó kọjá síbí, tá a bá máa kà á ti lé ní 10 o. Àwọn ìletò tó jẹ́ pé ọba gan ò lè débẹ̀ mọ́ ní ìpínlẹ̀ Kwara ó ti lé ní 30 tí àwọn ọba tí wọ́n ti sá kúrò ń bẹ̀ látàrí bí wọ́n ṣe ń jí wọn gbé yìí. Ṣùgbọ́n nígbà tá a máa mú ìròyìn síta nínú oṣù kẹrin tí wọ́n jí ọba Ọláyínká, ọba Salma Àwẹ̀dá tìlú Ọláyínká, ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara. Ohun tí a gbọ́ ni wípé ọba ń ṣe POS. Tẹ́ bá nígbàgbé ńgbà tá a mú ìròyìn yẹn wá fún wa, tá a béèrè wípé ṣé ó tọ́, ṣé ó yẹ kí ọba máa ṣe POS.
wọ́n ní wọ́n gbé owó wá fún ọba, wọ́n ní àtàwọn Fúlàní àti bòróró gbogbo ló ń gbé owó wá gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ o. ṣé ẹ ti wá rí àwọn àkóbá tó fà sínú ìlú? ọba ò kú sílé, ọba ò wàjà sórí bẹ́ẹ̀dì wọn o, wọ́n jí ọba gbé odidi oṣù méjì gbáko ni ọba lò ní àhámọ́ àwọn agbésùmọ̀mí tí wọn ò fi ọba sílẹ̀. wọ́n ní kí ọba wá san 21 million naira. lẹ́yìn yẹn kí wọ́n ra ọ̀kadà méjì, lẹ́yìn yẹn kí wọ́n gbé epo pẹtiró pẹ̀lú jẹ́ríkà ńláńlá kí wọ́n gbé wá. níbo la wá bá dé báyìí nílẹ̀ Yorùbá o? ẹ káàbọ̀ sórí ètò wa o. bàbá wa Ọlámídé Israel lórí TikTok, gbogbo ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ mọ́ wa, ẹ káàbọ̀. ọ̀rọ̀ ètò tèní ó jọ kan gbogbo wa ni. ètò ó kàn mí ó kàn ọ́ ní ọ̀rọ̀ ètò yìí lórí YouTube. ẹ káàbọ̀, ẹ jẹ́ bá wa pín ètò yìí wípé a máa ń pọ̀rọ̀ yìí lówè, ó máa ń láàárọ̀ nínú. a máa ń sọ̀rọ̀ yìí láti ẹyẹ ọjọ́ yìí bí eré ó mà ti ń di alábọ́rùn, mà ti ń dẹ̀wù alábọ́rùn, ó mà ti dẹ̀wù pátápátá. ogun gidi màlélẹ̀ tó ń ṣẹlẹ̀. tá a bá sọ wípé ogun ń bọ̀, ogun ò bọ̀, ogun wà nínú ìlú ni o. kò síbi kan tó ti ń bọ̀, ogun ti jòkó sínú ìlú lọ́wọ́lọ́wọ́ báyìí. ogun inú ogun gidi la wà. ogun eléyìí gan ó ti wá ju ogun Biafra. ṣebí ogun Biafra wọ́n kó àwọn ológun lọ sí Biafra ni àbí? eléyìí àtọmọdé àtàgbà àtọba àtìjòyè ni wọ́n ń jí gbé o. ṣe rí pé ogun eléyìí ó ti ju ogun Biafra lọ. ṣebí àwọn ológun ni wọ́n kó lọ ń gbà yẹn ní Biafra, ṣebí kì í ṣe pẹ̀lú ará ìlú. ẹ fi wá mọ̀ wípé ogun eléyìí ó ti wá ju ogun Biafra, ó ju ogun Hitler, ó ju ogun Jálumi gan, ó jù lọ. torí ní ìgbà tí àwọn adarí bá jókòó tí wọ́n dẹ̀ mọ̀ọ́mọ̀ tí wọ́n dẹ̀ ń fi ogun ja ará ìlú fúnra wọn. ṣe rí pé ogun ara wa òun ló burú jù, òun ló ń jà wá yìí o. ogun àìní adarí gidi, ogun àìní aṣíwájú gidi, ogun wípé à á fi ìka ènìyàn a fi ń ṣe adarí nínú ìlú. ogun ẹ̀ ló ń jà wá yìí o. àtọmọdé àtàgbà, olóko ò lè lọ sóko, olódò ò lè lọ, ọlọ́jà ọmọ iléèwé gan ò lè lọ sílé ìwé mọ́ báyìí. níbo la wá bá dé? níbo la wá bá yàrá já báyìí? gbogbo àwọn owó tí wọ́n dẹ̀ ń kó, àárín kankan tí wọ́n fi ṣe nǹkan ogun, wọn ò ra nǹkan ogun. àṣírí tú lánàá ńgbà tí Christopher máa sọ̀rọ̀, ó ní ogun Ìránì, ogun Ísírẹ́lì, ogun gbogbo ẹ̀ tó ń ṣẹlẹ̀ lágbàáyé kò jẹ́ káwọn ní nǹkan ogun. so gbogbo àwọn owó tẹ́ ti bù sẹ́yìn pé ẹ fi ra nǹkan ogun, ìyẹn túmọ̀ sí pé ẹ ra nǹkan kan títí tí ogun fi wọ̀lú wá. fúnra ara iná lẹ́dẹ̀ lẹ́fọwọ́ lọ kó ogun wá wọ̀lú nítorí ipò, nítorí òṣèlú. Ṣèyí Mákindé èní ló pé oṣù kan gẹ́rẹ́gẹ́ o. èní lọ́jọ́ 15 oṣù kẹfà 2026. wọ́n jí àwọn ọmọ gbé, ọmọ iléèwé àtolùkọ́ níjọba ìbílẹ̀ Oríire ní ọjọ́ 15 oṣù karùn-ún 2026 ní déédéé aago 8 sí aago 9 àárọ̀. ẹ jọ̀ọ́, níbo ni àwọn ọmọ wọ̀nyí wà? Ṣèyí Mákindé, kí ni ṣíṣe, kí láì ṣe, kí ni ìgbésẹ̀ tẹ́ ẹ ń gbé lórí ọ̀rọ̀ yìí? àti ka oṣù kan báyìí o. mo sọ níjọ́ tó ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀, ẹ̀yin tẹ́ ẹ bá ti wo fídíò mi dáadáa, mo ní ẹ má jẹ́ kí ọ̀rọ̀ àwọn ọmọ iléèwé yìí kó má dàbí ọ̀rọ̀ àwọn ọmọ ṣíbọ̀ọ̀kì. a mà ti ka oṣù kan, ṣàgé bí wọ́n ṣe ń ka ń gbà yẹn náà nìyẹn. ó ti póṣù kan, ó póṣù méjì, gbà tó yá wọ́n ti ẹ̀ ti kọ́, wọ́n ṣe jáde pé ó ti pé 100 days, ó pé 100 ọjọ́, ó ti póṣù 6 kẹ́rẹ́kẹ́rẹ́ ọdún kèlò síbí báyìí. wọn ò kó wọn tán o. àwọn ọmọ wọn yẹn wọn ò padà sílé láyọ̀ tán o. wọ́n ti di girama sí àkàkà àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń bímọ fún wọn níbẹ̀. mo ní Ṣèyí Mákindé, gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ aṣojú nípínlẹ̀ Ọ̀yọ́, gbogbo yín pátá la gbọ́dọ̀ máa bèè lọ́wọ́ ibi tí ọ̀rọ̀ dé dúró pé
kí lohun tí ẹ mọ̀ nípa àwọn ọmọ tí wọ́n jí gbé o, torí gbogbo yín pátá lẹ ti wá lọ́wọ́ nú ẹ̀ báyìí, torí tí ẹ ò bá lọ́wọ́ nú ẹ̀ ni kò yẹ kó le tó léyìí o. Gbogbo ẹ̀yin tẹ́ gbé àpótí ìdìbò, gbogbo ẹ̀yin tẹ́ gbé àpótí àti gómìnà àti rẹ́pù àti mínísítà àti kánsẹ́lọ̀ ní ilẹ̀ Ọ̀yọ́, gbogbo yín ló yẹ ká dìmú, gbogbo yín lẹ ní ẹjọ́ láti jẹ́, gbogbo yín lẹ ní ìbéèrè láti dáhùn wípé kíkó tí wọ́n wá ń kó àwọn ọmọ lọ́yọ̀ọ́, ọwọ́ gbogbo yín kò sí ọwọ́ ẹnìkan tó mọ́ ń bẹ̀ nínú yín o, torí ipò ní gbogbo yín ń lé mú kiri, àbí ìṣàn yín lẹ̀ ń lé mú. Wọn ò bá pa ará ìlú tán, wọn ò bá gbẹ̀mí ará ìlú tán, wọn ò bá sọ̀lú dahoro kò kàn yín. Ibi tí wọ́n ti jí ọba Ọláyínká gbé yìí, wọ́n ní jọ́ọ̀ ní rẹ́pù ń bẹ̀, wọ́n ní sínétọ̀, wọ́n ní rẹ́pù, wọ́n gbé ọba, wọ́n ní 21 million ni wọ́n fẹ́ gbà. Rẹ́pù sọ̀rọ̀, sínétọ̀ ò san kankan. Alága ìjọba ìbílẹ̀ Fẹ́mi Yusuf òun máa tẹ̀ tí máa dákun tiẹ̀ ni, torí tó bá ń sọ bí nìyẹn máa ń sọ ń tiẹ̀. Gbogbo àwọn ọmọ Ìfẹ́ lódùn ó yẹ kí wọ́n ti di Fẹ́mi Yusuf mú pé kí ló mọ̀ ń pa nǹkan tó ṣẹlẹ̀ nífẹ̀ẹ́ lódùn, torí tí wọ́n bá ń sọ kò tí ì jáde sọ̀rọ̀ rí kó má jẹ́ wípé ẹ̀yìn àwọn agbésùmọ̀mí, ẹ̀yìn àwọn Fúlàní ló máa ń gbè sí. Fẹ́mi Yusuf níjọba ìbílẹ̀ Ìfẹ́ lódùn chairman wọn, ní ìgbà tí wọ́n fi ya wọ Òkè Ọdẹ tí wọ́n pa àwọn vigilante tó lé ní márùndógún ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án 28 àbí 18 28 or 18 tí wọ́n ṣe ìkọlù sí Òkè Ọdẹ. Ó ní nǹkan tí Fẹ́mi Yusuf sọ o, ó ní wọ́n ń sá kiri, wọ́n ní wọ́n lé wọn ní baba ńlá, wọ́n lé wọn ní làlátẹ̀, wọ́n lé wọn ní kinní kan, ṣé wọ́n sọ fún wọn pé tí wọ́n sá lọ yẹn wọn ò ní wá wọn débẹ̀ ni. Fọ́nrán yẹn wá ń ta o. Òun kọ yìí náà ló ti sọ wípé àwọn ẹbí ọlọ́dẹ yẹn kí wọ́n jáde síta, wọ́n ní wọ́n gba ìbọn lọ́wọ́ wọn, kàn jáde síta kàn wá sọ ìbọn náà ti gbà bọ́ lọ́wọ́ wọn. A máa sọ̀rọ̀ yẹn báyìí nígbà tó bá sọ wípé ẹ̀mí àwọn èèyàn ló bọ́ sí nǹkan tá à ń sọ yìí, á dẹ̀ máa sọ nonchalant attitude pé kò tẹ́ ẹ̀kọ́ òun, kí ni wọ́n máa ń sọ, wọ́n ní wọ́n ń ta wọ́n, wọ́n ní wọ́n ń sá kiri, ibi tí wọ́n sá lọ yẹn ṣé wọn ò lè débẹ̀ ni. Èó chairman, àwọn tẹ́ ẹ fi ń sípò nìyẹn o, tí wọn ò láàánú yín lójú. So ní àti oṣù kẹrin on the 16th tí wọ́n ti jí ọba Àwẹ̀dá gbé, so àti local government chairman àti senator àti rẹ́ẹ̀pù kò sí èyí tó dáhùn sí nínú wọn o. 21 million tán ní kí wọ́n mú wá àti alùpùpù méjì, kò sí ṣíṣe, kò sí nǹkan kan àfìgbà tí wọ́n gbẹ̀mí lẹ́nu odidi ọba ọba ìlú kan, ọba ìlú Ọláyínká la gbọ́ lẹ́ni wípé wọ́n ti kú sí inú ìgbèkùn àwọn agbésùmọ̀mí. Ṣé ẹ bá wá ń dé ó ti di mélòó? Ṣé wọ́n ń ka scores ni? Ó ti di mélòó tán ti pa nílẹ̀ Yorùbá bá ó ti dọba mélòó? Àádẹ́ máa sọ wípé àní àwa Yorùbá àwa la kàwé jù, àní professor àwa la nọ́gbọ́n jù, àwa la lóye jù. Àwọn tó kàwé, àwọn ọmọ ìrankíran tó ní bùdó, àwọn ló ń pa àtọba àti professor àti ológun àti ìjòyè ṣíkún. Gbogbo ọjọ́ orí wọn èyí tó dàgbà jù nínú wọn ló wọ 20 ọdún, ló pé 20 years. Tẹ́ bá wo fídíò wọn yẹn dáadáa, ọmọ ọdún 12 wà nínú wọn. Àwádẹ̀ náà wà la kàwé àbí? A kàwé, ìwé tí a wá kà òun dà, òye tí a ní, gbogbo ìwé tí a kà, àwa la ka professor, àwa la ka PhD, àwa la ka NDC. Kò sí ìwé tó wà lágbàáyé tó sí nílẹ̀ Yorùbá. Ṣé bí ìyà ṣe ń jẹ wá nílẹ̀ Yorùbá ìṣó yẹ kó máa jẹ wá bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo ìwé tí a kà? Ẹ̀yìn ìwé la kà ni àbí wájú ìwé? Ṣé ẹ̀yìn ìwé la kà àbí àdídì ka
wájú ìwé dáadáa bí inú ìwé èwo gọlá wá kànú ẹ̀ báyìí. ẹ jẹ́ ká jọ jòkó ká jọ rò ó wípé ìlú tó ní ọ̀jọ̀gbọ́n tí wọ́n ní amòye tí wọ́n ní ẹnjìníà wọ́n ní lọ́tún ní lọ́sì ẹ sọ nǹkan náà tí ò sí nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ẹ wá wo ilẹ̀ Yorùbá yẹn lẹ́ni ṣó ń lọ síwájú ni tàbó dúró bí adágún omi tàbó ń padà sẹ́yìn ipò wo la wà lẹ́ni o pẹ̀lú gbogbo ìwé tí a kà. Ǹjẹ́ ìwé tẹ́ ẹ sọ wípé aka yìí ṣó padà wá wúlò fẹ́nikẹ́ni báyìí? À ń bèrè ní o. Ààrẹ wà ń bẹ̀ o, ọmọ Yorùbá ni. Gómìnà Ṣèyí Mákindé ẹnjìníà tó bá tẹ̀lé ṣe àpọ́nlé ẹ̀ wá máa gbọ́ ẹnjìníà onímọ̀ ẹ̀rọ àti ìmọ̀ àtòun àti ìmọ̀ ẹ̀rọ ẹ̀ báyìí ìlọsíwájú wo ló dé bá inú ìlú àti òun àti ìmọ̀ ẹ̀rọ ẹ̀ kí ni àǹfààní ẹ̀ kí ni kókó ẹ̀ báyìí níbi tá a bá dé. Àtẹni tó ka ẹnjìníà sẹ́ àti dókítọ̀ àti doctorate degree àti gbogbo okùn tí wọ́n ń gbà láyé tí wọ́n ti gbà kí ni ìwúlò ẹ̀ níbi tá a bá dé. Yorùbá kàwé ṣebí kọ́ta fi máa ń kó wọn lọ́bẹ̀ jẹ́ nìyẹn. Ẹ má gbìyànjú, Yorùbá ló kàwé jù nínú Nàìjíríà. Àwọn tó kàwé àwọn ló padà wá ń jẹ gàba lé wa lórí. Àdẹ̀jòkó síbẹ̀ àti ní aṣojú. Wọ́n ti yan ọmọ Yorùbá sípò minister of kinní kan minister of gbogbo ẹ̀ wọ́n á máa kà lọ rẹ́rẹ́rẹ́ ni ọmọ Yorùbá ló wà ń bẹ́ẹ̀. Kí wá ní ìwúlò wọn báyìí níbi tá a bá dé? Kí ni wọ́n padà fi dà sínú ìlú? Ìlọsíwájú wo ló dé bá inú ìlú? Gbogbo àwọn owó tí wọ́n ń gbà as ministers rep ṣé wọ́n ń lò sínú ìlú? Òkè òkun kọ́ ni wọ́n ń kó lọ ni. Ẹ sọ pé mínísítà kan rèé sínétọ̀ kan rèé ní ìlú tó ti bí àbí ní stéètì tí wọ́n ti bí iléeṣẹ́ tó dá kalẹ̀ ní. Ìfọwọ́sowọ́pọ̀ tó ń ṣe nínú ìlú ni. Àwọn nǹkan tó ń ṣe rèé láti jẹ́ kí ìlú kó dàgbàsókè. Ẹ dárúkọ sínétọ̀ náà kẹ́ dárúkọ rẹ́ẹ̀pù náà. Pé àwọn nǹkan tí wọ́n ń ṣe leléyìí o láti jẹ́ kí ìlú kó gbòòrò sí i, láti jẹ́ kí ìdàgbàsókè kó dé bá ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Gbogbo wọn pátá ilẹ̀ Yorùbá ni wọ́n ti ń rí owó. Ṣùgbọ́n ṣé wọ́n ń lo àwọn owó wọ̀nyí sí ilẹ̀ Yorùbá? Wọ́n kó jáde ó di òkè òkun. Ṣùgbọ́n àwa láti máa wá gbóríyìn fún wọn. Wọ́n ti fún nípò, ó ti gba ipò, wọ́n ti promote ẹ̀, wọ́n ti fi Túnjí Dìísù sí, wọ́n ti yọ Làwánì kúrò, wọ́n ti fi Dàda sí, wọ́n ti fi Òjó sí. Bí wọ́n ṣe ń yọwọ́ tí wọ́n fi wọ́n sí, ṣó wúlò fún èmi àti yín ni? Àwọn àtọmọ wọn ló wúlò fún. Ọba 21 mílíọ̀nù wọ́n fi gba ransom ọba wọn ò rí gbà ó. Pé kí wọ́n tẹ̀ ṣáájò wípé òkè o helicopter ni o air force ni o ẹ jẹ́ ká tẹ̀ wọ ọbẹ̀ lọ kí wọ́n lọ gba ọba sílẹ̀. Kò sí ìgbésẹ̀ kankan. Oṣù méjì rèé tí ọba yẹn ti wà ń bẹ̀, wọ́n á ti jẹ yẹ̀pẹ̀, wọ́n á ti mu ìtọ̀, wọ́n á ti jẹ ewé. Kò sí nǹkan tí wọ́n ní tí jẹ dánwò nínú ibẹ̀ yẹn. Àṣẹ̀wá àṣẹ̀yìnbọ̀ òkú wọn la padà gbọ́ pé wọ́n kú síbẹ̀ o. Kí wá ní ìwúlò àwọn adarí wa o? Àtọba àti joyè àti rẹ́ẹ̀pù àti sínétọ̀. Kí ni ìwúlò wọn níbi tá a bá dé? Ọmọ Yorùbá ló wà nípò. Ọmọ Yorùbá ló wà nípò. Wọ́n ń tò lókè, wọ́n ń tò láàrin, wọ́n ti ń ṣe lọ, wọ́n ń ṣe bọ̀. Ẹ ní sùúrù, a tó débẹ̀, a tó débi tá ń lọ. Ṣáà tí tó débi tá ń lọ ni. Wọ́n níbi tá ń lọ òjìnà, àwọn ọ̀nà tí wọ́n yà ló pọ̀ ó dá o. Ìjọ la fẹ́ débi tá ń lọ báyìí. Torí àwọn eléyìí wọn ò mú ní ṣeréṣeré o. Tẹ́ ẹ bá ti wo àwọn nǹkan tí wọ́n ń ṣe, the rate tí wọ́n fi operate, gbogbo àwọn ọ̀nà tí wọ́n ń gbà láti fi ṣe ìkọlù sínú ìlú, ẹ fi mọ̀ wípé wọn ò wá ní ṣeréṣeré. Ṣùgbọ́n àwa là ń ṣe drama ni. Wọ́n ní wọ́n ń kàjò wọn ni, wọ́n ń kàjò Fúlàní. Ẹ wá ti wò wípé àwa la gbọ́n jù, àwọn yẹn ò tẹ́ gbọ́n rárá. Àìgbọ́n wọn yẹn òun náà fi hàn wá báyà bí láti pàṣẹ àwọn adarí wa dẹni. Torí wọn ò ní òye débẹ̀ tẹ́lẹ̀. Àwọn adarí wa náà ni wọ́n la ọ̀nà fún wọn wípé ẹ wá
àwọn kan tẹ̀lé bá wa ṣe leléyìí wọ́n fi tọ́ wọn lẹ́nu wò ó dẹ̀ wá di oyin mọmọ sí wọn lẹ́nu wọ́n fi tọ́ wọn lẹ́nu wò àwọn ló kọ́ wọn níṣẹ́ wọ́n ti wá mọ iṣẹ́ ju àwọn tó kọ́ wọn lọ báyìí àbí a máa béèrè lọ́wọ́ wa wípé báwo ni ìgbésùmọ̀mí ṣe bẹ̀rẹ̀ nínú Nàìjíríà ọdún wo ló bẹ̀rẹ̀ àwọn wo ló lọ kó wọn wá wọlé àwọn wo ló lọ bẹ̀ wọ́n ní ọ̀wẹ̀ wá wọlé tí wọ́n wá di ẹrù jẹjẹ wọ́n di àràbà ó wá di wípé wọ́n ti wá ní faction lọ́tún lọ́sì wọ́n wá pẹ̀ka wọ́n pẹ̀ka kákàkiri inú ìlú ọwọ́ wa ká wọn mọ́ àwọn tó wá jẹ́ adarí wa wọ́n ti wá ń lò as opportunity nínú pátì òṣèlú kọ̀ọ̀kan ṣùgbọ́n mẹ̀kúnnù ló ń jẹ ìyà ẹ̀ ṣé àwọn ọmọ gómìnà ni wọ́n ń jí gbé ni àwọn ọmọ ọdún kan ọmọ ọdún méjì tí wọ́n ti jí gbé látòṣù tó kọjá ṣé ọmọ Ṣèyí Mákindé wà ń bẹ̀ ni tí ọmọ Ṣèyí Mákindé bá wà ń bẹ̀ tó bá ní kó ta gbogbo ilẹ̀ Ìbàdàn kó lọ gbà wọ́n wá kò ní ti ṣe ni tó bá jẹ́ ọmọ Ṣèyí Mákindé àkọ́bí ẹ̀ ni wọ́n mú tí wọ́n bá ní kó gbé gbogbo ìlú kó kó jáde tiwọn ṣé kò ní ti kó jáde tiwọn àwọn ìkà ọmọ ọlọ́mọ la ránṣẹ́ dé tòrútòrú ìkà ẹ̀dá ni àwọn eléyìí wọn ò wá láti tún ìlú ṣe àpò ara wọn ni wọ́n ń jà fún ṣe bẹ́ẹ̀ ti rí tó bá ní ká pé bó ti ń rí wá bó ti ń rí rèé ní ìgbà tí Ṣèyí Mákindé ṣe second tenure ẹ̀ orí ìkànnì yìí láti ń sọ ẹ̀yin tí ẹ gbé síwájú tẹ́ ẹ rù sórí báyìí ó sanwó òṣìṣẹ́ ó sanwó pension ó ti sanwó gbogbo wọn lọ́yọ̀ọ́ ẹ̀yin dà báyìí ó yẹ kẹ́ ẹ jáde kẹ́ ẹ wá sọ̀rọ̀ gbogbo ẹ̀yin content creator lọ́yọ̀ọ́ tó jẹ́ pé ṣe lè rù sórí bíi ti háràhárà ara wọn ni bàbá aládùn wà ń gbà yẹn Ṣèyí Mákindé ọmọ wa ni òun ní kẹ́ ẹ jẹ́ kó ṣe é tó bá ti wọ bẹ̀lẹ́ lẹ́ẹ̀kejì yóò máa ṣe dáadáa how far how market now gbogbo yín pátá lẹ pẹ̀lú tẹ bàálù yẹn jẹ́ torí pé nǹkan tó olúkálùkù yín fẹ́ jẹ òun lẹ̀ ń wá nǹkan tí ẹ fẹ́ jẹ yẹn kò jẹ́ kẹ́ ẹ gbọ́ tó bá ti lè mú 500,000 báyìí tó ti send ẹ̀ sínú àkáǹtì yín ó parí ó ti parí ẹ fẹ́ mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ mọ́ Ṣèyí Mákindé àkóṣẹ́ni tó lè ṣe ó ti ṣe kọ́rídọ̀ dọ́nà ẹ tí ò bá wọlé ẹlẹ́kejì yìí ẹ kò ní lè parí iṣẹ́ rẹ̀ ó ti wá parí iṣẹ́ ẹ̀ fún yín báyìí ó ti ṣe finishing ṣé kò dẹ̀ wá parí iṣẹ́ ẹ̀ fún yín báyìí ojú everybody máa bó ojú everybody ṣe bí ẹ kọ̀ láti máa sọ òtítọ́ ọ̀rọ̀ ẹ máa rí báyìí ẹ dẹ̀ máa dọwọ́ bò everybody ni breakfast ni wọ́n máa serve everybody round ni orí everybody máa pé níbi tá a bá dé yìí ẹ wà mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sósì ṣe bẹ́ẹ̀ mọ ọwọ́ ọ̀tún ẹ mọ yàtọ̀ tẹ́lẹ̀ bí tó bá ti dà yín sí báyìí yìí bẹ̀lẹ̀ máa ń dà sí by the time tó bá máa wọlé fún everybody látojú ilé sójú ilé ọ̀dẹ̀ sọ́ọ̀dẹ̀ orí everybody máa pé ọba nìyẹn o ìyẹn ti lọ -1 nìyẹn -1 nìyẹn ẹ mọ bàtà tí ń sọ̀rọ̀ yìí ẹgbẹ́nu yín sàn ẹ̀yẹn fẹnu gbané sàn afẹnujá wáyà afẹnuṣe kinní kan ṣé ọ̀fẹ́nu gbané sàn mọ́ báyìí ìdínà fi ń gbà bá àbí orókún okay now we are on it together ẹ káàbọ̀ ẹ bàbá wa. ṣé wàá fún bàbá sórí ètò lẹ́wà ni. orí ètò ni mo wà o. mi ò dẹ̀ mọ̀ fẹ́ sọ fún yín pé ọba tí mo sọ fún yín yọ yẹn ọba yẹn ti padà kú sí àkàtà wípé yẹn ní ètò ìgbẹ́ lójú 120 million. ẹ̀mí lọ́lọ́run ètò yẹn gan ni mò ń ṣe lọ́wọ́lọ́wọ́. Àjẹ́ kí n lọ́jọ́ yín gbà ẹ̀. mo wà lórí ètò yẹn ni mò ń ṣe ọba Ọláyínká tí wọ́n ní wọ́n ṣe POS wọ́n ti kú sọ àkàkà wọn o wọ́n ti pa wọn o. ìlú àwọn ọ̀rẹ́ mi gangan ni wọ́n ti kọ́kọ́ gba ọmọ bíi 180 million gbọ̀kadà lálá méjì wọ́n gba 100 litre of petrol ó ti kú látó fa 2 months tó tún gbèrè fowó mi síbẹ̀ àwọn tó ṣe àdìdí ìṣòro wá sọ fún wọn pé ọba ti kú more than 1 month wọ́n ṣe ń pè mí láti tẹ̀tọ́ ń sin sin láì. ó yá ẹ fún wa ní information orí ètò náà la wà yìí ìròyìn tó jáde náà là ń kà là ń gbé sí wa létí yìí. So bó ṣe rí ni pé èṣe lọ kọ́kọ́ ti gbowó pé kọ́ máa mú wá
níwà ọba yẹn dẹ̀ ti kú. ṣe ráyé wa lóde ṣe bẹ́ẹ̀ rí kan tí mò ń sọ ń sìn kí wá ní kí ni ìwúlò àwọn adarí gan níbi tá a wá bá dé ìbá no ṣé ìlú yẹn wá jọ wípé ìlú yẹn tẹ̀ wá ní adarí báyìí ọmọ Yorùbá odidi ọba. ìgbà tá a mú mẹkùn yẹn délé tán yes na ìgbà tá a mú mẹkùn yẹn délé tán náà àwa ní kájà máa fún un lọ́mú ìgbà tájà ń bọ́ ọmọ ẹkùn lọ́mú tán ọmọ ẹkùn dàgbà àti ajá àtajá ọmọ ẹkùn fi lánàá mo sọ fún ọ̀rẹ́ mi yẹn ní 10 years ago ìgbà tí struggle Yorùbá nation yẹn bẹ̀rẹ̀ mo lọ ìlú ẹ̀ mo ní báyìí jọ ń jẹun tó jọ ń ṣe mo náà rẹ́ mi mo ní kúlẹ̀ ń bá gbé yìí àwọn onírárá o ọ̀nà eléyìí wọn ni wọ́n lè ṣe kankan fáwọn wọn ní àwọn eléyìí ó pẹ̀lú àwọn ọmọ ajá tó ọmọ ẹkùn tó dàgbà tí mo sọ fún wọn ní kìnìún àná ó ti pa ìyájọ́ ó ti pa àbájọ́ ó ti pa gbọ́dá ìlú ajá báyìí so ìtọ́jú ṣẹ̀ṣẹ̀ gbé ní jẹta àbí àná ìyẹn tí ọwọ́ tó yìnbọn fún ìyàwó ẹ̀ lápá ìyẹn náà wà lọ́dọ̀ wọn mẹ́ so àwọn sọ pé wọn ní kọ́nù ìdìbò pé wọ́n yàwó ìlú Mákindé ní rọ́ọ̀nì wrong information ni rí pé àwọn pípọ̀ ìgbọ̀ngàn wọn lórí burúkú so ẹni ọ̀jẹ́ nǹkan sí wọn. àwọn ará ìlú ló bá wọn ṣe àwọn tó yẹ kó ti lọ yabò ní House of Assembly kó ti yabò wọn ní Governor's House ńbẹ̀. yes na wọ́n ṣe ọmọ pé ibi tá a wà yìí wọ́n lọ máa fi wá báyé mú mi olódodo tó nǹkan bẹ́ẹ̀ bàtà tí ń kígbe yìí náà kánígbà rẹ̀ wò yẹ̀ sí i tó ká gbé ń kígbe bí àti ní débi tá à ń lọ tipẹ́tipẹ́ ṣùgbọ́n wọn bá wa dá sí. wọn ò dá sí wọn kàmpé. ọba tó gbé yìí dáná wà pé kí ló ń ṣàwọn eléyìí torí pé wọn náà ti máa fún lówó ara nǹkan fún ara wọn ní ìrẹ fún máa lu alẹ́ tó. àṣebí bàbá mi ẹ gbọ́ ó yẹ kẹ́ bèrè dáadáa ṣùgbọ́n náà ń gbé owó káàṣì wá fún ọba tó ń ṣe POS. bó ṣe jẹ́ nìyẹn ó ti kú ìlú ọ̀rẹ́ mi gbọ̀ngàn ni àgbà àtàwọn tó ń pè mí pé ọwọ́ àmẹ́tì mi báyìí ó bá ọkọ̀ bá ti kú ní ọlọ́ba yìí ti kú ti pẹ́ ọ̀hún sọ fún yín ọkọ̀ ń gbà ó àná gbígba ọ̀kadà méjì ọkọ̀ àtọmọ́ra ẹ̀ ńláńlá méjì. nínú bí nǹkan ṣe wọ́n yìí tó sí owó. ìṣòro tí ó sòwò tí wọ́n bá lọ bọ́ bá yẹn pé kó jọ àwọn Yorùbá nìṣọ̀ níbi pàtàkì Yorùbá nìṣọ̀ àní ìdìbò fún àná 100,000 káfíń fún láàbù àná wọn wùrì ọ̀nà àfẹ́ dàbí ní ṣọ́tìrì tó dé àwa ní kámúra ó ti dojú ẹ̀ ẹni bá dé kò tí ì dojú ẹ̀ tó ń tọrọ ẹ̀jẹ̀ ó ti dojú ẹ̀ lẹ́yìn bá ń gbé ẹ lọ́wọ́ àǹtí ó bá yẹn tẹ̀sí sápò bí ó bá yíyọ ó bá yíyọ ó gbóná àná ẹ̀fọ́ yàtọ̀ ń kó láti gbé báyìí ìwọ ẹ̀fọ́ yàtọ̀ mọ̀ ẹ̀ ń pósì tó ní wọ́n kó yẹn nígbẹ̀rẹ̀gbẹ̀ gbogbo ẹni mo mọ̀ pátápátá àwọn tó ọ̀gbẹ́ ìdí yàrá ọdẹ kún ọjọ́ síbi kan tí o tó bá kọ́ wa kó fún wa ní akọ bẹ̀rẹ̀ sí páìpù bọ̀dù ní akọ tí kò kún ẹ wá o adìkú wọn lè rẹpẹtẹ ìlú tàbá yìí tó máa tẹ̀lé akọ bẹ̀rẹ̀ ṣe oríṣi bẹ́ẹ̀ ṣe bàtà ó ṣẹlẹ̀ náà tí wọ́n ní kò kọ̀ wá ìdọ́dọ̀ wọn ni tí wọ́n ṣẹlẹ̀ bí nǹkan bá àwọn bá dákẹ́ kò dákẹ́ fún àwọn ọba tó sì dákẹ́ àwọn ọba ńláńlá ó sì tó wọn yé kiri tó bá tọ́lẹ̀ fún ọ̀dákẹ́ ni tó bá bá wàṣọ rẹ̀ gbogbo ọ̀tá pátákó wàṣọ rẹ̀ ó débi là rẹ̀ kí wàrà wọn gbẹ́rẹ́ kan wá pọ̀ dàgbàdàgbà kó kó sọ́ọ́dì fún ìta gbàgbà báyìí kó kẹ́yẹ́ yẹ́ yọ gọ́ọ̀fù tó wà fún ìgbà fún ìlú ẹ̀ èdè kọ́ gbé àbọ̀ṣẹ́dáde kọ́ fi sí pèsè kọ́ wá pè é nìyẹn lẹ́ka tó kọ́ ká máa ṣe é lọ sábà ní wíìnì tó wọ́n gbé ọ̀bẹ̀ ká wíìnì tó náà lọ́wọ́ àbí mọ́tà ẹ̀ ọ̀bẹ̀ ká wíìnì ní nípa ọkùnrin ọ̀bẹ̀ ká wíìnì ẹ̀ ọlọ́run kò lè bá wíìnì ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn wọ́n jẹ́ kí n gbé lórí ètò ká máa bẹ́tò lọ wẹ́rẹ́wẹ́rẹ́ o. ó dáa ẹ ṣé gan ni bàbá wa. Yes, ma'am. ṣe rí pé ó ti wá dójú ẹ̀ báyìí tó bá ló dójú ẹ̀ gidi ìgbà tí wọ́n jí ọba yẹn gbé tó yẹ pé ní ojú ẹsẹ̀ yẹn ni wọ́n ti kó àwọn ológun jáde sí wọn ni wọ́n kó àwọn ará ìlú àbí àwọn ọlọ́dẹ tí wọ́n ṣètò fún wọn dáadáa tí wọ́n kó nǹkan sí wọn lọ́wọ́ gidi wípé níbo ni irú ẹ̀ ti ń ṣẹlẹ̀ ó yá a lè gbarú ẹ̀ mọ́ gbogbo àwọn ọba tó kù náà kí wọ́n dìde ṣùgbọ́n tó bá ti ṣẹlẹ̀ sẹ́nìkan àwọn tó kù náà dẹ̀ máa wò ni wọ́n á ní
ṣe bá àwọn ọba ìletò ni máa gbọ́ àwọn ọba ìletò kéréje wọ̀nyẹn náà ni àwọn náà yìí jí gbé ọ̀dà yẹ kì í ṣèyàn làwọn ọba kéréje ẹ káàbọ̀ sórí ètò wa o. ẹ káàárọ̀ mà àwọn ẹkú jẹ́. ẹ káàárọ̀ o. ṣé wọ́n ṣe jí ọba gbé ni. rárá o ọba tó ti jí gbé láti inú oṣù kẹrin wọ́n ti kú sí àhámọ́ agbésùnmọ̀mí. ọba ò ní mí nìna ṣèbéyàn ni ìbádé nìkan ló fi yàtọ̀ sára ìlú. ní mí nìyàn lásán ni àwọn tó ń pa àwọn kéèké tó wà nínú gbóyè ẹ̀mílẹ̀ tó sì máa dọba nínú wọn tó sì máa di president ọba ò ní mí nìyàn wúlò kò sí kan wọ́n wúlò fún kò sí wúlò kí ni wúlò ọba nílẹ̀ Yorùbá òfó nìna local government gan ṣé àmọ́ lágbára jù wọ́n lọ ọba ò wúlò mi ò ń tẹ́ nígbà tí bá lọ Nàìjíríà mi ò ń kí wọn mi ń tẹríba fún wọn kó wọn jọ mi wọn wúlò fẹ́ mi kò sí kankan tó ń wúlò fún kò sí kan wọn lè gbalẹ̀ mi máa gbé lọ kọ́ sọ ọba o wọn ti bá yọ Tinubu ti bá yọ ọba jẹ́ náà àwọn olóṣèlú ló gbàgbára lọ́wọ́ wọn wọ́n dẹ̀ ránjú sílẹ̀ wọ́n dẹ̀ gbowó fún ẹ ọ̀nà náà bá ti fún wọn lówó tán kó agbádá orí burúkú sọ́nù tí wọ́n ṣe bùlàbùlà tó ń fi ìbọyá àwọn tó wà lábẹ́ wọn bí ẹrú so ọjọ́ àwọn ọmọ wa ló fẹ́ mọ ìtumọ̀ ọba àwọn ọmọ wa ló fẹ́ mọ nǹkan tó ń wúlò fún ibi Ìgbòho dìde ó jà fún wọn ta ló sọpọ́ọ̀tì inú wọn alẹ́ rí tó dìde nígbà tá à ń pariwo yẹn. nígbà tí bàbá sọ pé ẹ dìde ẹ jókòó ẹ dìde. ó yẹ ká máa gba àṣẹ lẹ́nu ọba ni ẹ̀yin olóṣèlú ẹ̀ ní ju ọdún mẹ́rin ẹ mọ̀ pé Yorùbá dín ti jẹ ìwọ̀ báwo ni gómìnà tó wá dọ̀bálẹ̀ fọba á máa ṣọba yàmàyàmà òun ló máa yan ọba fún ará ìlú ṣé bó ṣe ń ṣe nìyẹn. wọ́n ti tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ nílẹ̀ Yorùbá yẹn tẹ́ bá mọ̀ ṣé bí àwọn tó tẹ ilẹ̀ yẹn tó ṣe bó ṣe ń ṣe nìyẹn báwo náà ṣe yà kó lọ́nà ìlànà kan fi sílẹ̀ lọ́tẹ̀ ilẹ̀ dó tẹ́ gba olóṣèlú láàyè tẹ́ lè sọ pé kí wọ́n máa gbàṣẹ lọ́wọ́ yín gbẹ̀yìn lẹ́nu ìlú ẹ̀yin lẹ́ máa sọ fún wọn gbogbo nǹkan tó máa ṣe gbogbo ìlú tí ọba wà lágbàáyé ṣolóṣèlú ló ń darí wọn. bóyin London ṣe prime minister ló ń darí ẹ̀ tí bá ṣe tó bá pa ni South Africa ṣe bí kan tó bá ìlú àwọn Muslim ṣe bí kan tí ọba wọn bá sọ ni ní Saudi ọba Saudi ṣe ẹ̀yẹ wọn lè gbéná wojú ẹ̀ ṣe bí kan tó bá sọ ni. bí Nàìjíríà ṣe wà lónìí ọba Sokoto president ṣì ń bẹ̀rù ẹ̀ bọ̀ president wa ò bẹ̀rù ọba Ifẹ̀ ó lè yọ sí gbó. Yorùbá ṣe rí ariwo nìkan ṣá kákan máa sọ̀rọ̀ àwọn bàbá wọn ti ń gbégbèsè lábẹ́lẹ̀ wọ́n ti ń ṣiṣẹ́ lábẹ́. bàbá àwọn òwe lápá ibo. ẹ̀wọ́n náà àwọn bàbá wọn mi ò ní bàbá lẹ̀ Yorùbá tèmi lọ bàbá kan ló ń bíyàn láyé àwọn bàbá wo ni olórí burúkú olówó ẹ̀yọ olówó dódòdó olówó tó dalẹ̀ Yorùbá rú tó gbó jìgìjìgì ẹ jẹ́ kí bàbá yín olówó ẹ̀yọ ẹ jẹ́ kó lu ọdún mẹ́jọ ń bẹ ojú yín máa bó òfo nítorí ẹ ò pé mọ́ òfo ohun à ń bẹ́ sojú ọmọ Yorùbá ò lè dáàbò bo ìran tó ti jáde kí ló wà ń bẹ̀ kì í ṣòwò bàbá ẹ láti create security tó lágbára ìyàwó ẹ lọ ń ra mọ́tò mi rí kọ́ńtì rí tíyàwó president ń ra mọ́tò fún gbogbo àwọn woman leader mi ò rí rí mo ní wọ́n ṣe ṣe bí ẹrú ayé àtijọ́ wọ́n ṣe ṣe bí ẹrú ìwà tó bá máa pàtàn fún wa ìtàn Awólọ́wọ̀ àtàsíkú ẹ wọ́n máa pa wọ́n kẹ̀yìn àwọn ọmọ Ìgbò síra wọn wọ́n kọ ẹ̀yìn wa síra Haúsá máa ti Yorùbá láti kọ ẹ̀yìn bò àti ìwọ síra wọn ṣẹ́ríkì Haúsá àti Ìgbò gan ní iṣu ni àwọn ló dẹ̀ burú jù ṣẹ́rí ni òun ti wá Buhari ló wà rẹ̀ sí Nnamdi Kanu odidi ọdún mẹ́jọ ni Buhari lò kò dájọ́ ẹ̀ Yorùbá débẹ̀ àwọn ló kàwé Ọmọ́tọ́ṣọ́ àti Tinubu àwọn ló dájọ́ ẹ̀ ẹgbìnrin ọ̀tẹ̀tẹ̀ gbìn sílẹ̀ ọmọ yín á máa bá ilé táwọn bàbá yín Awólọ́wọ̀ àsìkò tó ń gbìn sílẹ̀ sórí ẹ̀ là ń gbọ́ láfi bàtà tá a fi yé ti ara wa pàǹkì ṣe kankan ẹ̀yin lẹ fi ilẹ̀ tẹ̀ tà fọmọ Ìgbò ẹ̀yin bá lẹ̀ wèrè ẹ̀yin lẹ fi ṣọ́ọ̀bù ilé yín lẹ gbé fọmọ Ìgbò táwọn ọmọ Ìgbò já papọ̀ tán rẹ̀ǹtì mẹ́jọ márùn-ún tó di ńlá ẹ̀yin tí yín àfi kẹ́ máa ṣe pàtí kẹ́ yáwó kẹ́ ta ilẹ̀ yín kẹ́ fi ṣe pàtí kẹ́ náwó fún Wàsíù ẹ fẹ́ kí Wàsíù darúkọ yín ẹ fẹ́ pa màálù mẹ́wàá àwọn àmọ̀jù yẹn lọ yes àwọn àmọ̀jù yẹn lọ ẹ fẹ́ náwó fún Pàṣọ lágbo àgbo Pàṣọ àwọn àmọ̀jù yẹn lọ ìran ẹrú ni ìwà ẹrú yẹn ò kó lára wa ṣẹ́ ẹ̀ mọ̀ ni olójú àwọn kankan tó kúrò ìwà ẹrú yẹn ò kúrò bí ẹrú Yorùbá láìkẹ́ ẹrú gan òkú ẹrú
kí ló ṣe wá ti báwa láwọn amẹ́sìn kí ló ṣe wá ń sin tá a lè protect ilẹ̀ wa tá a lè sọ pé Nàìjíríà náà ń pè bí o but ń pààyàn bí kí ló ṣe wá. Ìgbòho dá èrò ẹkùn sílẹ̀ kẹ́tọ́mọ ẹlòmíín ti dá ẹsẹ̀ ẹkùn sílẹ̀ kẹ́tọ́mọ Àmọ̀tẹ́kùn gbogbo ẹkùn tó bá di ọ̀la wọ́n bẹ̀ sí máa gbẹ́sọ ara wọn wọ̀ wọ́n bẹ̀ sí máa fi ṣìkà wọ́n máa fi réèpù kiri wọ́n máa borúkọ ara wọn jẹ́ ṣé ẹ mọ̀ pé bí Yorùbá ṣe wà nìyẹn OPC ṣe bí Yorùbá ló ní kẹ́tọ́mọ wọn ti pín sí méjì kẹ́tọ́mọ wọn ti kọjú ìbọn síra wọn. wọ́n ti di mẹ́rin gan báyìí. Ẹ̀tanú wọn fẹ́ gbà fúnra wọn mo jù ẹ́ lọ mi ò jù ẹ́ lọ orí burúkú tí ò sí kan tó ń gbà sí orí burúkú gidi wọn ń gbà fúnra wọn rí wọn pọ̀ bá wọn lọ ẹ̀mí ọba tó ti pa ni kí lọ́ba tó kù kí lọ́ sọ kí ló kàn wọ́n ní ọba òní mí ní ọba òṣìwò kí ni mí ní ọba ńlẹ̀ Yorùbá wọn ní ìlú òyìnbó tó wáyé tó bá sọ̀rọ̀ tó bá wọn ní kò síbi tàtẹ́gùn òfẹ́ dé wọn kátẹ́gùn fẹ́ kó gbé onímọ̀gbà tó bá délé ṣe fi àtẹ́gùn yẹ kẹfì gbé gbogbo owó ẹ̀rọ mu tó gbé àwọn ọmọ sínú gbé látọjọ́ ẹ̀ kán máa bọ̀ kán máa mọ̀ bí tán wà kán máa bọ̀ ẹ ṣe èrè máa lérí lẹ́yìn bó tí ó wà yẹ kò síbi tílẹ̀ òde ilẹ̀ àmú ẹ ilẹ̀ òṣè mú àwọn báńdíjì tó wà nínú gbó tó ká àwọn ọmọ ọlọ́mọ sínú gbó ẹ ní ṣe oríire dáadáa òṣì dáadáa afẹ́nu ẹnu Ìgbòho dìde kí ni Ìgbòho dìde fún Ìgbòho dìde pé òun fẹ́ pín ìlú Ìgbòho dìde pé ẹ má pa Yorùbá ò gbéra láti ilẹ̀ wa ká lọ sílẹ̀ Haúsá Fúlàní ká lọ máa pa wọ́n kò sẹ́ni tó ń pariwo wa pé Yorùbá pààyàn ẹ má pa Yorùbá mọ́ ẹ lè máa wá bí láti máa pa wá ó tọ́ o kí ló ti gbogbo wa ò dìde ká sọ̀pọ̀tì ẹ̀. Nínú àwọn tó búgbòho ń sin arínú wọn tí Fúlàní ti padà nù tó sọ pé ó ṣe máa jó òyìnbó ló ti wá gbogbo òyìnbó ẹ̀yin tẹ́ gbóyìnbó wọlé tó yín káyọ̀ ṣe lo òyìnbó yín kẹ́ fi gbà wá sílẹ̀ ìṣeré idiot. Bóyá òyìnbó lè dé ìlú bàbá yín bóyá Amẹ́ríkà tí mo wà bóyá gbọ́ Yorùbá ń bẹ̀ wọ́n ọmọ ìlú òyìnbó gbọ́ Yorùbá níbi tí a kò dé tá tara wa dànù tá bá yàrá wa jẹ́ èdèlédè yìí kan oníkan ló jọ wá lójú ju títí wa lọ. Adáradá òyìnbó tẹ wá gbọ́n kí lẹ fi ṣe kí lẹ fi dà kí lẹ wá fi ṣe lẹ́nu oh shit bẹ́ẹ̀ bímọ ẹ̀ ní sọ lórúkọ ilẹ̀ yín orúkọ òyìnbó lẹ máa lọ sọ mo béèrè lọ́wọ́ ọmọ Amẹ́ríkà lọ́jọ́ kan mo ní excuse me can you name your son an African name only for what ṣé o tán only for what mo ní it's okay but àwọn títí wa ẹ̀rẹ̀ máa gbọ́ mi ṣẹ́ ẹ̀ Samuel oríṣiríṣi orúkọ òyìnbó apátí wá tì orúkọ mèremère tọ́lọ̀ ń fún wa orúkọ tó yan Ọlọ́run apá gbogbo nǹkan wá tì ẹ wá ní ilẹ̀ wa yẹ bẹ́ẹ̀ ṣe rí yẹ 300 years bí díẹ̀ ló kù tó máa sọ Yorùbá tààràtààrà lè máa gbọ́ pé ìran Yorùbá kan wà wọ́n ṣe wà ní Cuba ní Brazil bẹ́ẹ̀ la ṣe máa wà kiri ilẹ̀ tán máa gbà ẹ lọ kọ́ sílẹ̀ ẹnu yín la máa ní àbí ṣèkà dídí ká fèsì wọn mélòó ni wọ́n nu gbó ẹ wo Kogi àwọn ọlọ́dẹ tán lọ pẹran nínú igbó tán ṣọdẹ lọ wọ́n pàdé báńdíìtì lálẹ́ báńdíìtì fẹ́ gbé wọn kọjú ìbọn sí wọn gbogbo ọlọ́dẹ yẹn ló kó gbogbo báńdíìtì yẹn wá sínú ìgboro wọ́n kó gbogbo wọn pẹ̀lú agbára tọ́lọ̀ ń fún wọn àwọn bàbá Adébóyè ba ayé yín jẹ́ àwọn oyè dépò tó lẹ́kọ́ nífà àwọn ba ayé yín jẹ́ àwọn pásọ̀ tó lè lájú afọ́jú pásọ̀ tí ó lè gbàdúrà fún yàn kára ẹ̀yá ẹ̀rẹ̀ ń tẹ̀lé wọn ẹ jókòó tì wọn ẹ ṣí èrè gbogbo oúnjẹ tẹ́ ń jẹ léni báwo lẹ ṣe mọ̀ pé ẹ máa jẹ báwo lẹ ṣe mọ̀ pé ewúro òun lẹ máa mú nínú gbó ní gbogbo ewé tó wà nínú gbó tẹ́ máa lò báwo lẹ ṣe mọ̀ gbogbo àwọn ẹ̀fọ́ ẹlẹ́yọ kọ̀ọ̀kan bàbá ti wá sọ fún wa ó ní Ifá ló sọ fún wọn àwọn ewé yẹn máa ń bá wọn sọ̀rọ̀ ẹ lò mí fún nǹkan báyìí oògùn inú nínú lòun oníbàyè bàbá wọn nígbà tó tọ́ sí wà tí ìfẹ́ wà tó tẹ́tanú ní ayé bàbá wọn ó náà sọ pé ewé báyìí lẹ máa lò fún un ilé ilẹ̀ máa lò ilé ní kọ́ òyìnbó gba gbogbo ẹ̀ lọ́wọ́ yín wọ́n kó lọ sílùú títí wọn ẹ ṣe èrè àwọn ọpọlọ wa kó gan ìwé òṣìwò la kà òbí lè pa kàwé ìwé tí a kà tí ò ní mínì náà àwọn ẹsẹ̀ ẹ̀ náà àfi ṣe nǹkan kan bàbá máa pàtàn fún wa ìtàn Awólọ́wọ̀ àti àwọn alámàkọ́ṣe tẹlifíṣàn àwọn alámàkọ́ṣe kòkó ọ̀sì rádaràdà kí làwọn ọmọ mímọ̀ nǹkan tó ń pè ní kòkó ẹ ṣe èrè gbogbo nǹkan tẹkinọ́lọ́jì tó ẹ̀ka advance ọ̀tẹ̀
mo jù ẹ lọ mi ò jù ẹ lọ kan kágbádá wèrè sọ́rùn wọ́n wọlé dé wọ́n surround everywhere ẹjọ́ là ń rò à ń wò wọ́n ẹ̀yọ́ bá tó ẹ kẹ́ pọ́nbìrì kẹ́ ṣe mítí náà ara yín kẹ́ gbàgbára títà kẹ́ bá Tinubu sọ̀rọ̀ sí ẹ̀pẹ́ tí yóò bá gbọ́ sí yín lẹ́nu kẹ́ tá láṣẹ kó gbé lọ́jọ́ kejì dànù jẹ́rìí àwọn bàbá wọn oh my god bàbá mi bàjá bàbá aládé sùúrù onítọ́ bá bí gómìnà dáa ó wá yọ ọ́ lórí tẹ́ oní kò ní délé oní gbogbo ọmọ ẹ̀ ló máa kú lójú ẹ̀mí ẹ̀ Fáyọ̀ṣe ó ṣe wọ̀ ẹ̀rù bà á. bàbá mi rántí ìgbà tí Bọ̀dé George ni àbí ṣe nílẹ̀ Yorùbá. ẹ̀rù bà Fáyọ̀ṣe lójú ẹsẹ̀ aládé sùúrù fèkìtì ó ní tó bá bí dáa kó wá yọ ọ́ lórí tẹ́ ó ló máa gbẹ́kú ni oní gbogbo ọmọ ẹ̀ ló máa kú lójú ẹ̀mí ẹ̀ ó ṣe stubborn tó ṣe bó náà lágbára bàbá tó ti jẹ kán tó bí ẹ ẹni gbé gómìnà kan fún ẹ apá nǹkan wá tì onílẹ̀ ló ń bínú tiwa ìyá mi àwọn tó tẹ̀lé yẹn ló ń bínú tiwa wọ́n bínú gidigidi ṣé bó ṣe fi sílẹ̀ lélẹ̀ ṣé bó ṣe kó ṣe rí lélẹ̀ wọ́n kó chain sọ́rùn ó gùn dẹ́tẹ̀ wọn dáadáa kan tí ò ní mí nì agbésùmọ̀ mi ń pa yín ọba ilẹ̀ ọba náà tí mélòó lẹ́rí tán ti pa àwọn ẹ́míà mélòó lẹ́rí pé Fúlàní gbé gírèdì lè jẹ́ fún wa ṣé ẹ̀ mọ̀ ni. bàbá mi ojú òtítọ́ tó láyé yìí ó sì. ojú tí ni ó kẹ́ ẹ́míà mélòó láti gbé látọjọ́ ẹ̀ pé ọ̀pá Fúlàní gbé ẹ bó ṣe ń ṣe wá ẹ bó ṣe ń ṣe yẹn àfẹjọ́ of education báyé wa jẹ́ àfẹjọ́ ẹjọ́ chọ́chọ́chọ́chọ́chọ́chọ́ kọ́ máa sọ̀rọ̀ wọ́n ní the most educated people in the world Canada ni that's the educated country in the world but Yorùbá máa sọ̀rọ̀ fọ́nbù ti pọ̀ fọ́nbù wá ti pọ̀ jù tẹ̀ ká dìde kájọ fèsì wọn àwọn ìbọlẹ̀ tí wá gbogbo àgbèrò yín gbogbo ọmọlú ọmọ ṣúálẹ̀ kó gbogbo ẹ̀lẹ́ wọn lọ́wọ́ ẹ jẹ́ ká fèsì wọn irọ́ o àfẹjọ́ àwọn àgbà ń ṣiṣẹ́ lọ́wọ́ ní dáfẹ̀yìn àgbà náà bólẹ̀ ti dàgbà yín tẹ́ gọ̀ láti kékeré ṣọjọ́ tó bí yín lẹ́dàgbà ni tó ń pè yín lẹ́yìn àgbà bólẹ̀ ti ń gbà sórí ìgbà tó bá pa ọmọ Yorùbá tán ẹ bó ṣe ń pààyàn ẹ bó ṣe ń ṣe wá ẹ̀mí àmélòó lẹ ti rí tí Fúlàní gbé ẹ sọ fún mi orí wa àbọ̀bà yíbò mélòó lọ gbé. lẹ́ẹ̀rí tán gbé àwọn ìbò tiẹ̀ táìtù tiẹ̀ ní títí wọn àwọn ọmọ ọgbẹ́ wọn kúkú lọ́ba tí wọ́n kàn fọ́ọ̀mù ẹ̀ ní wọn ládé ìlànà ń lò táìtù tiẹ̀ ní títí wọn mélòó náà gbà fi Yorùbá nìkan náà kọjú sí ṣé ojú títì kan lélẹ̀. ẹ̀sìn ti pọ̀ jù. ó ti pọ̀ jù bàbá mi. gbogbo nǹkan ẹ máa fi ẹ̀sìn ẹ gbàgbé gbogbo àwọn kan bàbá mi nígbà tí gbogbo jáde kí ló dé tí gbogbo wa ò sọpọ̀ tiẹ̀ bọ́bọ́ yìí ò sọ pé òun fẹ́ joyè kò sọ pé òun fẹ́ gbàgbára kò sọ pé kẹ́ fún ní kankan ká sọpọ̀ tí ìwé má pa wá ìbá ti dùn ẹ̀ẹ̀mẹyẹ àwọn tó ń bu ẹ̀ẹ̀mẹyẹ àwọn tó ń bó ṣe máa jóun kò lè gbóyìnbó kò lè sòyìnbó ṣé òyìnbó ni wá ni níbi tó ní wá dàrú dé. ṣé òyìnbó náà fẹ́ lọ sọ fún agbésùnmọ̀mí nínú igbó ni kí ló dé tí Ṣèyí Mákindé bàbá mi ẹ má bínú o Ṣèyí Mákindé bàbá mi. Ọlọ́run fún oníkálukú ní èdè tiẹ̀ ẹni tó sọ fún àwọn ọmọ mi ni mo ní tó máa bí yín dáa ọ̀rọ̀ burúkú tó ń sẹ́rí. tẹ́ bá sọ ọmọ yín lórúkọ òyìnbó mo sọ nǹkan tó máa ṣẹlẹ̀ fún wọn ọmọdé mi bí ó ti di èèwọ̀ nílé títí wa o wà lámẹ́ríkà ò gbúdọ̀ sọmọ ẹ lórúkọ òyìnbó àdéhùn tí ẹni ibi tí ayọ̀ bá mi wà tèmi dire tèmi dayọ̀ tèmi orúkọ tó yin Ọlọ́run lógo mo wọ́ọ̀nù wọn o ọmọ yín lè má lè sọ òyìnbó ó lè má lè sọ Yorùbá mọ́ ọ̀bọ̀ tó lórúkọ Yorùbá yẹn ń gbúdọ̀ máa jẹ́ lọ for life. bàbá mi nígbà tó sọ wípé wọn ò gbóyìnbó ṣe bí Ṣèyí Mákindé ẹnjìníà ní kílẹ̀ tó lọ sọ òyìnbó fún wọn nínú gbóǹbẹ̀. àlórí wọn ti dàrú sẹ èèyàn tó dìde ti tẹ gbogbo aláìkí ta sọpọ́ọ̀tì ta dúró ti pé ó yá ìrọ̀ ẹ̀tánú iná ni ó ṣe máa jóun ẹnu ló ní kíní Yorùbá ti máa padà wáyé Ọlọ́run máa dá mi sí ìràn yín mọ́ o èwo dábìlì bòmí wọn nífẹ̀ẹ́ ara wọn ẹnu ògùn ìgbà ọba kan lérí mọ́ mi lọ́jọ́ yẹn mo ní kí ni mí ní ọba mo níta ló lè sọ fún wa kí ni àǹfààní wọn nínú ìlú ó ní kí n má sọ bẹ́ẹ̀ èló ń fọ́nbù níbi tí mo wà Amẹ́ríkà ilẹ̀ á mú ẹ kò síbi tátẹ́gùn òde kò síbi tí ilẹ̀ òde kò síbi táfẹ́fẹ́ òde ṣe lo afẹ́fẹ́ yẹn lọ bá wọn Boko Haram kan sùn lọ́nu gbó ṣe lo ilẹ̀ kó mú wọn tó wà ní Amẹ́ríkà nílẹ̀ máa mú ẹ ní sóríire ò ní jèrè ilẹ̀ ò ṣe mú mi látọjọ́ ẹ̀
Bàyẹ̀ Yorùbá jẹ́ ẹ̀dẹ̀ ń bayé ẹ̀dẹ̀ mọ̀gbẹ́ ń bayé wa jẹ́ lélẹ̀ torí owó èló lẹ̀ ń wá tẹ́ ẹ̀ mọ̀ kí lẹ́fẹ̀ẹ́ fowó ṣe mélòó l'Abíọ́lá kó lọ. ní ọba títí wa nìkan ni Fúlàní ń pa wọn pọba ilẹ̀ Haúsá wọn gbẹ́míà ṣé yẹ kójú tì wá lásán àfẹnú ṣé kò yẹ kójú tì wá ká gbà fúnra wa. ọ̀pá Àmọ̀tẹ́kùn ìrù ẹkùn ẹsẹ̀ ẹkùn ìjà ẹkùn ó di mẹ́rin gbogbo ẹkùn so ẹ fẹ́ fi máa ta ẹ̀kọ́ ilé tí gbòòwò dá sílẹ̀ ẹ lọ gbé yúnífọ̀mù ẹ̀ wò ẹ lọ fi réèpé obìnrin wá ní ẹ̀hún lóborúkọ wọn jẹ́ níbi tí a gọ̀dé tí ìwé tí a kà tó jẹ́ ká gọ̀ táwọn lè pa bíríkótó ká sọ lẹ́yọkan ṣoṣo ẹyọkan ṣoṣo ká dẹ̀ ní kọ̀mándà wọn ká dẹ̀ bọ́ sínú gbogbo bọ́ sílẹ̀ Yorùbá ká fọ́ ọmọ ó parí abẹ̀sẹ̀ ń pín sí oríṣiríṣi ẹ̀tanú àfẹ́gbà fúnra wa mo ju ẹ lọ mi ò ju ẹ lọ yìí ìbúlẹ̀ ti rí gẹ́ta ló ṣépè fún yín tán bá máa sọ̀rọ̀ wá ní ọ̀tá Yorùbá ni mí ọmọ Ìgbò ni ọmọ Ìgbò sọmọ Ìgbò ń jẹ́ Ifá sọmọ Ìgbò jáde nílé Ifá. ẹ̀mọ́ bàbá mi ẹni tó bá ti ń sọ òtítọ́ ọ̀rọ̀ kì í ṣọmọ Yorùbá nìyẹn wọ́n ní Fúlàní wọ́n lè ti pè mí ní Fúlàní níbi wọ́n ní Fúlàní ni mí àmójọ Fúlàní gidi. gbọ́ pé Èkìtì ní báńdìrì pẹ̀lú Fúlàní àbí ní báńdìrì pẹ̀lú Ìgbò kí ló kàn wá pẹ̀lú yẹn Ifá là wà ládùúgbò Ògún àwọn ọmọ Ògún ọmọ Ifá ni wá nígbà bàtà ṣe lọ́dọ̀ títí wa ni ó dẹ̀ ń gbé wá ló kàn mí pẹ̀lú kí náà ni torí wàá sọ tọrọ bàbá yín olówó ẹyọ olódòdó kò lè rí kankan ṣe ẹ jẹ́ kó bọ́ọ̀lẹ̀ mbẹ́ kó bọ́ọ̀lẹ̀ pátápátá. tẹ bá sọ wọn lókè o bàbá mi tẹ bá ní kó bọ́ọ̀lẹ̀ ta lẹ fẹ́ gbé síbẹ̀. ṣòwò rẹ nì tí Tinubu bá kú ṣe Nàìjíríà máa kú ni ìgbà tí Buhari kú ṣe Nàìjíríà kú tí Tinubu bí a ṣe sọ̀rọ̀ yìí kẹ́kàn gbogbo ti kú. bàbá wa tó máa ń pè wọlé. ó pẹ́ tí bọ̀bọ̀ yẹn ti ń jà wọ́n ní 55 years ni wọ́n ní kó lọ bẹ̀rẹ̀ local government lójú èyí Mákindé ṣe chairman local government rí ọ̀tẹ̀. Ọ̀yọ́ ń pè ṣé Ọ̀yọ́ ń pè ọ́ ṣe chairman local government rí ṣé kò bá pè ní gómìnà. wọ́n ní kó lọ bẹ̀rẹ̀ mbẹ̀rẹ̀ wọ́n ní kí ló ti ṣe sádùúgbò ẹ̀ níbi tí a gòdè tàtẹ̀ tó pa kàwé. gọ́ọ̀mẹ̀ntì ló ń tùlù ṣe ò lè wẹ́wọ́ mi ò lè kówó mi máa bọ̀ nílùú ládùúgbò mi kí lọ máa fa kí lọ máa ṣe náà fún yín pẹ̀lú owó mi. ìtànà fẹ́ǹsì sí gọ́ọ̀mẹ̀ntì yẹn tó wà nílùú yẹn gọ́ọ̀mẹ̀ntì ìlú ló ń tùlù ṣe ò lè expect mi kí n ṣe nǹkan kan fún ìlú kí n tẹ́ débẹ̀ nǹkan tẹ́ ẹ rán mi lọ ṣe lẹ́ máa ń wojú pé kí nǹkan tá a rán ẹ lọ ṣe kí ni Tinubu ti ṣe fún ìlú ẹ̀ kó tó bẹ̀rẹ̀ sí rúùlù Nàìjíríà kó tó di gómìnà. wọ́n tún Èkó ṣe wọ́n ló tún Èkó ṣe. kí ló máa kọ́ ṣe nílẹ̀ ayé ẹ̀ láti rẹ̀ kí ló ti ṣe. àwọn ló tún Èkó ṣe wọ́n tún Èkó ṣe. mi ò rẹ́ nìkan nílùú yìí o tó lóun fẹ́ ṣe gómìnà ní Amẹ́ríkà tó máa kọ́ ti máa ń lọ fa títì tó ti ń ta títì tó ti ń ṣe ná tó kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ responsibility gọ́ọ̀mẹ̀ntì nìyẹn owó ìlú náà fi ń túlù ṣe owó iṣẹ́ mi tí mo pa lẹ́nu iṣẹ́ mi màá kó wa màá bá yín tó kó náà dàdúgbò yín màá bá yín fa ojú ọ̀nà ṣé kí n tó kó ẹrú lẹ́wà yẹn torí mi gan pé gọ́ọ̀mẹ̀ntì resources ìlú òun náà fi ń túlù ṣe àwọn tó gbé sí orí ipò yẹn owó wọn kọ́ owó ìlú ni ẹnì kan lọ fi túlù ṣe ni wọ́n fi kọ́ ọmọ lọ sí lóyìnbó ra lé káàkiri sí lóyìnbó wọ́n gbádùn. tẹ́ ẹ bá ní kí ni wọ́n ṣe báyìí wọ́n á ní wọ́n ṣe coastal road. òfo náà ṣe òfo wọ́n ṣe coastal road. ṣé bàbá tó gé orí ẹ̀yẹ tó máa gba coastal road tí ò sáàbò tó bòbò ará ìlú bàbá tó gé orí ẹ̀ tó máa gba coastal road abo ní àmà kọ́kọ́ lórí ará ìlú kọ́kọ́ wọn balẹ̀ lórí burúkú gbogbo láti 1999 tó ti gbàjọba orí burúkú nọ́mbà kò sí kan rere tó ń gbé ṣe láti 1999 wọ́n ti gbàjọba kò sí kan rere tó ń gbé ṣe ìjọba ológun bẹ́tà àwọn lọ́nà mẹ́wàá ìjọba ológun òfò làwọn eléyìí òfò jẹ́ kí bàbá yín bọ́lẹ̀ o jẹ́ ká gbé young person síbẹ̀ tó rẹ́dì ẹgbọ́n kan tí ṣòwò rẹ sọ ni wọ́n ní tẹ́ bá di president wọ́n ní kí ni ẹ máa ṣe oníṣẹ́ rí Black Maria tó wọ́n wájú yẹ wọ́n á máa kọ́ bá yín kó gbogbo ẹ̀yin tó ti ba ìlú ìjẹ́ wọ́n á máa kọ́ bá yín kó wọn tẹ́wọ̀n ọjọ́ orí wọn kí ìlú lè níbi mi that is good. nǹkan tó dẹ̀ nílò nìyẹn ibi kan tó ṣẹlẹ̀ ní Ghana nìyẹn. nǹkan tó ṣẹlẹ̀ ní Burkina Faso nìyẹn. mass burial for the bad leader ni. Traoré Junior wa ni ó jẹ́ nàámi ní 2010. látọjọ́ tó ti gba ìjọba ló ti kó gbogbo àwọn olóṣèlú tó wà bẹ́tẹ̀lẹ̀ ẹ̀wọ̀n láwà wọn sì ń boro ríru ẹ̀ bó ṣe rí the best hospital ní Áfíríkà ẹ Google ẹ̀ Burkina Faso ló wà ọjọ́ wo ló débẹ̀ iye nǹkan mélòó náà ní àwa ń títí wa ẹnu ní orí íńtánẹ́ẹ̀tì chọ́chọ́chọ́chọ́chọ́ ẹni tó ń gbókò ẹ̀ síta ẹni tó ń gbèdé síta ẹni tí ò sí kan tó kàn yín ẹni tó kọ ìyàwó ẹni tí ìyàwó fún etí ẹ̀ ẹni tí ìyàwó ẹ̀ rìn lọ wéèrè ṣé nǹkan tó bá wà nìyẹn ó dìgbà tó bá pa wá tán
ó wà nílùú òyìnbó máa kàn ẹ́ kẹ̀kan wà Canada wọ́n ti gbé ìyá ẹ̀ ní Nàìjíríà ó ti tọkún ní online ó wà nílùú òyìnbbo wọn á gbé ara ilé ẹ̀ á kàn ẹ́ kò tẹ́ni tí ò kàn àpẹẹrẹ mi kúkú tí bẹ́ẹ̀ irọ́ ni tó ní fámìlì ń bẹ́ẹ̀ ṣe gbogbo ara ilé yín ti tán o ti kó yàwó àtọmọ ẹ̀ ṣe ẹ̀wọ̀n ẹ̀gbọ́n ẹ̀ ti tán gbogbo tá bá gbé ẹ̀gbọ́n ẹ̀ ṣé kò ti kàn ẹ́ tá bá gbé ara ilé ẹ̀ ṣé kò ti kàn ẹ́ bí ti àgọ̀dé ẹ ká support àwọn tó dìde ẹ̀tanú ni ẹ̀tanú ẹ wo ẹ jẹ́ kẹ́lómi sọ̀rọ̀ jàre ìyá mi ẹ ṣeun. Bàbá mi ẹ wo mo ẹ ṣe gan ni pẹ̀lú ilé ìtẹ́bá wa sọ yìí kó má jẹ́ Àṣàkẹ́ nìkan kò ní ṣe wá nìkan dá ọ̀rọ̀ ara wa ẹ ṣe gan ni torí tó bá jẹ́ mi ló sọ̀rọ̀ yìí lórí àwọn tó máa ń wá fún wa lórí Facebook wọ́n á ní òrẹ́nu ẹ̀ pẹlẹbẹ èmi nìyẹn o wọ́n ní mo ṣẹ́nu pẹlẹbẹ gbọ́ wọ́n á ní òrẹ́nu ẹ̀ pẹlẹbẹ ṣọ́mọ Yorùbá tẹ̀lé léyìí báyìí òtítọ́ ọ̀rọ̀ á máa dàbí ìsọkúsọ ni because èmi ò rí bí orílẹ̀-èdè á ṣe wà tí wọ́n á dẹ̀ wọlé wá àjèjì láti yọjọ́ yìí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ títí wọ́n dẹ̀ jí ará ìlú gbé wọ́n á gba owó wọ́n á pa wọ́n á na ọmọ kò sí nǹkan tó hàn tí ì ṣe tó wọ́ọ̀sì kí ló ti kù gan láyé tó wọ́ọ̀sì jù ẹjọ́ kí nìkan tó burú jù láyé yìí tó ti ṣẹlẹ̀ nínú Nàìjíríà tí àwọn agbésùmọ̀mí tí wọn ò tí ì ṣe ẹ̀sọ́ kò sí bọ̀ síbẹ̀síbẹ̀ náà àwa yìí náà láti máa tọ́ ara wa a dẹ̀ ń tọ́ ara wa wọ́n ń ṣiṣẹ́ wọ́n ń tó lókè wọ́n ti tó láàrin wọ́n ti ń bá a lọ àwọn bá ti ṣèpàdé àwọn bá ti lọ ṣe kinní kan lórí irọ́ náà ni lórí irọ́ ni iye máa tọ́ ará ìlú mọ́ wọn ò ṣe nǹkan kan tó bá ṣe nǹkan tó bẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ ni kò yẹ kí wọ́n ti pa ọba yìí sí àhámọ́ wọn ọba odidi ọba ẹ̀dẹ̀ ni wọ́n ń ṣiṣẹ́ èní ló pé oṣù kan tí wọ́n jí àwọn ọmọ gbé báyìí o àgbọn nǹkan kan lé lórí ẹnjìnìá Ṣèyí Mákindé onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé àwa la kàwé jù ìwé tó padà wúlò fún anybody ẹ bá wa gbóhùn sókè ẹ káàbọ̀ sórí ètò ẹ má bínú bàbá wa Adéyẹmí. ṣẹ́rí ọ̀rọ̀ Nàìjíríà ń gbà mí ó máa ń pààyàn lẹ́kún because the way táwọn èèyàn ṣe mú àwa táwa lóyìnbó láì máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Nàìjíríà jù because the way táwọn àwọn Nàìjíríà gan ṣe mú ọ̀rọ̀ Nàìjíríà wọ́n ò mú líle rárá wọ́n ò dẹ̀ mọ̀ ọkọ̀ tó ń bọ̀ lẹ́yìn most especially nípa ọ̀rọ̀ insecurity most of àwọn èèyàn wa Nàìjíríà wọn ò mọ̀ kan because they take this thing as a joke. Wọ́n take it as a joke, that's the problem. Imagine téèyàn ti ń wọlé gbọ́. Bàbá mi àbẹ́ ti ẹ má bínú sà Wàsíù ń bọ̀ ní Canada ní on the 19 òun náà ń pariwo lé online tí ọmọ Wàsíù bá wà nù gbó tó máa wá sí Canada wá kọrin àwọn táwọn l'Amẹ́ríkà ká máa bọ̀ ká máa wò kémi kó owó mi rán wo wèrè kí wọ́n wo nọ́sẹ̀ tó ọmọ ẹ̀ tó bá wà nù gbó a ti jáde síta a ti máa kọ́ni a ti gbogbo ẹgbẹ́ ẹ ti bá ìjọba jẹ́. ay desert ó máa ẹ máa lọ bẹ̀ ó máa kọrin ẹ lọ kọrin fún o Arsenal ó máa kọrin fún yín ẹ lọ Canada ó máa kọrin fún yín ay desert ṣé kí n kọ́ pé máa kọrin yẹn fún yín ó máa kọ́ pé ẹ lọ fọkàn balẹ̀ o ẹ lọ fọkàn balẹ̀ o. ẹ̀gbọ́n bá ṣe pé pé mi ìlọ fowó mi wo wèrè ìlọ fowó tí mo wo iṣẹ́ tí mò ń ṣe ìfìyín wọ fúláì. ẹ ṣe gan ni lórí Facebook ẹ káàbọ̀ sórí ètò ẹni tó ti pléènì mú ní Nàìjíríà tó jẹ́ police station kó tí àwa bá wa di pléènì mú l'Amẹ́ríkà ẹ̀wọ̀n 90 years la máa sọ pé kí Trump bá wa fún 90 years. kò sí kankan ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kò kọrin kíta kò pítì àwọn ọmọ yẹn ó gbé àfihàn ọmọ Canada kò ní sóríire ìran Yorùbá ni ẹ̀kọ́ tó fi ṣe wá nìyẹn títí bàbá mi kéèyàn ó lè ẹ̀ka bọ̀. and the way tí àwọn èèyàn wa náà ṣe tí wọ́n ṣe mú believe bóyá pé wọ́n serious imagine ẹwà àwọn ọmọdé like tọ́yẹ já àwọn ọmọ yẹn kó èmi yóò go there everybody jáde for the whole month yẹn gan everybody ṣì máa jáde nígbà àwọn ò ní gbà ẹwọ tí Nàìjíríà ṣe rí they now moving like a normal life kò sẹ́ni tó sọ̀rọ̀ àwọn ọmọ yẹn mọ́ dìsíndìsìn kò sẹ́ni tó sọ̀rọ̀ àwọn ọmọ yẹn mọ́. ó ti póṣù kan. ó dẹ̀ ti póṣù kan kò sẹ́ni tó kọ̀tínà tí ò bá ti ṣẹlẹ̀ séyàn
ẹlòmíì ò ní mọ̀ pé kíní because ẹlòmíì most of àwọn tó wà Nàìjíríà àwa gan gbà pàgàn a wicked fúnra wa lọ a wicked fúnra wa tó bá péyàn kan sísìn tọrọ kidnap àìjẹbẹyàn kan ní ó yá everybody ma move as normal bí ẹ pé kò sí kankan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni Nàìjíríà ṣe yí sí nípa ọ̀rọ̀ àwọn ọba wa this is what happen like ìgbà tó jẹ́ pé most of àwọn ọba yìí náà ẹ̀sìn wọ́n ti gbẹ́sìn sórí jù wọ́n ti gbàgbé I was born a Muslim kidnapper ti ń gbé ọba èrò ọba ilẹ̀ Yorùbá èmi máa ń wò pé báàkì ni dé ńgbà yẹn tọ́ba bá sọ̀rọ̀ pẹ̀lú àṣẹ lẹ́nu báyìí tó bá ní tí nǹkan kan ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ ní mi ò mọ̀ láyé àwọn bàbá wa tèmi máa ń rí o but now sì wọ́n ti wọlé gbọ́ba wọ́n ti ṣe everything àbóṣọ̀fọ̀ àwọn ọba tẹ́bádẹ̀ lọ wò ó sì it is normal ní Nàìjíríà sí because kò sẹ́ni tó few àwa Nàìjíríà few àwa Yorùbá la mọ̀ àwọn bá gan òde sọ̀rọ̀ pa ẹ̀. wọ́n tẹ̀ dá sí. tí Nàìjíríà ò bá ti ṣẹlẹ̀ sẹ́nìbọ̀dì because ẹ̀sìn ọ̀ ti gbẹ́sì sórí. Ọba ti lọ ké Ẹ̀mí Àlọrin kéèyàn kan máa sọ fún mi pé Ẹ̀mí Àlọrin ju Onífẹ̀ lọ. Because a ti gbẹ́sì sórí a ti gbẹ́rìtì sórí ṣe the right thing àwọn ọba wo ṣe the right thing tó jẹ́ tó máa ṣe mọ́. Tẹ́ bá béèrè lọ́wọ́ àwọn ọba mi gan ìgbà wo ló ti gbówó jáde. Ilé ọba làwa ti wá èmi kàn sọ ni o ibo ìtẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ọba mi ìgbà wo ló ti gbówó jáde kò ní lè sọ because ẹ̀sìn ti pọ̀ jù ẹ máa dẹ̀ lọ church ẹ ń lọ mosque ẹ máa lọ kúnlẹ̀ fáwọn èèyàn tó jẹjẹ kúnlẹ̀ fún. ọ̀rọ̀ Nàìjíríà kọ́ máa pààyàn ó máa pààyàn lẹ́kún ni ẹ lọ wo gbogbo àwọn ìlú tó nẹ̀sìn ìlú wọn ṣáà wà peaceful àwọn ìlú tó ní bí Amẹ́ríkà tó ní ẹ̀sìn ìlú wọn ṣáà wà peaceful kò sọ́mọ wọn mọ ohun òjẹ̀yà náà. Àwọn bẹ̀rù láti fẹ́ wálé they are scared to come home. ọ̀rọ̀ Nàìjíríà tó máa pààyàn lẹ́kún ni àmọ́ sọ fún àwọn èèyàn wa àwọn yúùtù wa dẹ̀ ní ọ̀rọ̀ kó àtòkò lọ́ máa sọ online. Oko àtòbò because they are not interested in ní interest nínú Nàìjíríà. Àárọ̀ ìmọ̀ ìpòsì pé bring back mo ìpòsì lórí Facebook bring back our children everyday ni mo máa pòsì everyday ni mo máa pòsì. Ìgbà ní pé like àwọn Nàìjíríà kò tẹ̀ sọ̀rọ̀ sí lórí pé bring back our children mọ̀. Àwọn Yorùbá gan sọ̀rọ̀ pa ẹ̀. Because tí Nàìjíríà bá ti ṣẹlẹ̀ sí àwọn ẹlòmíì mọ̀. Bàbá wa wake up. And we are surrounded by terrorists. Gbogbo àwọn oníṣẹ́ burúkú yìí. Wọ́n ti sọ̀rọ̀ àdìwà. Wọ́n lè wọlé at any time. Wọ́n lè wọlé at any time. Nàìjíríà kan máa pààyàn lẹ́kùn ní wọ́n pa mí lẹ́kùn. Ẹ ṣeun. Bàbá mi káàárọ̀, bàbá mi wake up Nàìjíríà ẹ káàárọ̀. Bàbá ní mo kí yín bàbá ẹ kú ètò ẹ kú ohun. Ṣé rí àwọn tó ń sọ̀rọ̀ látàárọ̀ ẹ rí i pé ọ̀rọ̀ ọlọ́pọlọ náà ni gbogbo wọn ń sọ. Wọ́n dẹ̀ ń jẹ́ kí ó yé everybody pé ara ń ta wá. Ara ń ta everybody nílé lóko lẹ́yìn òdì. Àti dájú. Gbogbo wa ti dá adìẹ tó bà lókun. Ara òrókun ara ọ̀rọ̀ adìẹ. Àwọn èèyàn wa ń lé wọn pa ní Ghana. Wọ́n lé àwọn èèyàn wa ní South Africa. Wọ́n lé àwọn èèyàn wa ní Cambodia. Wọ́n lé àwọn èèyàn ní Liverpool ní Ireland. Ní Libya. Ṣẹ́yìn ò ti wá mọ̀ báyẹn pé onílé bá ti ń fà parí sún hàn ní ilé tó lọ. Wọ́n lé àwọn èèyàn wa ní Togo tó yẹ pọ́n ọmọ ọ̀dọ̀ alámàlànà wa ń ṣe lọ́dọ̀ wa tẹ́lẹ̀
akáde ẹ̀ta tán àfọwọ́rawó nàìjíríà wá dẹni ègbé káàkiri gbogbo àgbáyé ní ẹgbẹ́ pé gbogbo bá ṣe máa ń scrutinize wa yẹn táwọn dé pé airport táwọn yọ passport wò táwọn rí visa rẹ kó sì valid o táwọn àní ó yá tún lọ bẹ̀ yẹn ká tún lọ máa fọwọ́ tẹ̀ gbogbo ara ẹ mọ̀ pé kò ṣe nítorí pé identity torí nǹkan kan tó fi ń ṣe bẹ́ẹ̀ náà ni pé ẹ ní courage láti bá oríire yín àbí kẹ́ ẹ túlù yín ṣe nígbà tẹ́ ẹ bá ti nírú courage bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè respect yín lágbàáyé nobody is going to respect you so tábà ní pé ajápa ẹsẹ̀ náà sábẹ́ bẹ́ẹ̀dì tó ní náà yóò tó nǹkan jẹ́ ń lọ kéde kó tó dé mọ̀mọ́ ẹ gbọ́ ilé ó ti jóná ilé ó ti gbaná sí nàìjíríà ó ti jóná lónìí ti jóná. ọ̀dọ́mọkùnrin ò lè ṣe bí ọkọ nù ilé àwọn èèyàn close to 40 wọn à lè fẹ́ yàwó pé ara ojúlé kan tó gbà kò lè san 200,000 àbí 300,000 síbẹ̀ ni ó ti lọ gbéyàwó agbébùkátà obìnrin wa dẹlẹ́yà káàkiri ń tọwọ́ bọra ní orí TikTok nítorí igi ewédú ṣé bá ṣe máa lo ilé ayé lọ nìyẹn bá ṣe máa lo sẹ̀mí lọ nìyẹn so it is just roundabout community like internship because we need more people like you irú platform yìí báyìí yẹ ká rí 1 million 2 million tó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ káwá rí láìfù yẹn káwọn yẹn wà bẹ́ẹ̀ 5 million 10 million bọ́tí ẹ lọ wo ọ̀dọ́ pẹ́là ibi tá lọ graduate sí nìyẹn àníyá ẹ̀ tí ì tó ìyá yẹn ẹ̀ tí ì tó bí àyẹ̀ bá dé ojú ẹ̀ tẹ́ pé àti lọ bí iṣẹ́ ó dogun á gbèsè fún ọ lẹ́kìtì gan ní àtẹ̀kọ́ ní ìsìnkú ló ń lọ lálẹ́ láago 5 látẹ̀kọ́ ìwọ náà mọ̀ mú rásọ̀mù sápò àti ìbádé bíi pé àtẹ̀kọ́ síbàdàn gan ọmọ rò lẹ́ẹ̀mejì pé sì ń bá lọ sí àná ìjí mi gbé ṣé bá di stage yẹn tó bá di stage yẹn sígbà yẹn la máa tó wá sọ̀rọ̀ látó máa jáde so wake up call ni number 1 solution náà ní tẹ́ ti ń ṣe ká máa pe àwọn èèyàn wa ká máa ta wọ́n lólobó tẹ́ báyìí ti join life báyìí ó yẹ kẹ́ ẹ lè máa ṣe gift ọ̀sẹ̀ pé bí ẹ bá ti ń sọ̀rọ̀ lọ ìranù náà lẹ́tì máa lọ tẹ láyọ̀nù àwọn tó bá ń ṣe program báyìí ó yẹ ká máa fún wọn gift dáadáa so that it will encourage them mọ́ tábà ní 1 million Nàìjíríà tó ń ṣe ń tẹ̀ ń ṣe yìí Tinubu ò ní gbé ogun pọ́lísì orí burúkú yẹn lé àwọn yẹn lórí o kò sí ó mọ̀ pé àwọn kan wà níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ọ̀hún íńtánẹ́ẹ̀tì lọ pé criticism yẹn máa high pressure máa wà but nítorí pé gbogbo àwọn èèyàn inú tẹ́ ti ń sọ̀rọ̀ náà lẹ́tùn gbọ́n gbẹ́lómi sókè tí ó ti ní Tinubu is doing the best lóko ayé ẹlòmíín wà lóyìnbó nínú wọn tó tẹ pé nǹkan tó tún ṣe náà ní tó ń tẹ́wọ́ gbowó lọ́wọ́ àwọn òṣèlú kọ́mọ dìfẹ́ǹdì wọn Tinubu mo ti rí lóṣèlú tó yẹ pé yóò mọ sanwó fáwọn ọmọ ìlú tí yà ń jẹ káwọn àmọ dìfẹ́ǹdì rẹ lọ́nláìn wọn ní kí lẹ ṣe fódìdí ọdún 3 ó ní ẹni tó bá náà ò rí tóun ṣe kọ́ wá gba jígí so what you did is microscopic àwọn èèyàn ò lè fojú rí ẹ gbọ́dọ̀ kọ́ lọ gbàgò so we've seen that ẹ tó wá máa dìfẹ́ǹdì wọn so ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ yẹn ẹ̀rì pọ́n lè látúbọ̀tán yẹn ò ń ṣèpè kẹ́ ẹ máa fi nira àwọn èèyàn kẹ́ ẹ fi máa kọ́rọ̀ sọ kẹ́ ẹ wá máa bóyín kẹ́ ẹ máa ní ìsínà trying sóun ló bàjẹ́ ni ta ló gbé Buhari wá ta ń dàjọba Jonathan rù Tinubu náà ni gbogbo ìṣòro Nàìjíríà ẹ̀dì níwájú ẹ̀dì lẹ́yìn ẹ̀rù lé Tinubu ni òun ni origin problem Nàìjíríà ẹ wo 16 years APC náà ẹ wo bó ṣe mú gbòòlù yẹn tó sọdá wúro táwọn èèyàn ń já pátá ń sá káàkiri ọmọ Yorùbá ń bẹ ní owó ẹrú mélòó ló kú sínú Mediterranean Sea tí ò ti ẹ̀rí ráyè dé Libya níbi tí wọ́n ti lọ tà sẹ́rú ọ̀sán gangan náà ń tà wọ́n ọ̀sán ọmọ Nàìjíríà à ń pa over 200 ní South Africa ń bẹ̀ yẹn lọ́sàn gangan ṣé ẹ lè kúkú ẹ̀sìn báyẹn tẹ́ ẹ pẹ́ ẹjà fún ìran yín tẹ́ ẹ jà fún ìlú yín ni àbẹ̀rù gbogbo olú tẹ́ ẹ ń já pa lọ tẹ́ pé kínní ṣé ẹ̀rù pọ́n kankan náà jà fún bẹ́ẹ̀ ni tán fi ẹ̀mí wọn lélẹ̀ fún bẹ́ẹ̀ kẹ́yìn tó débẹ̀ kẹ́ sọ pé ẹ bá gbénu ìlú wọn. bẹ́ẹ̀ bá ti lè stand for something you will fall for nothing. àbẹ́ kúkú akọni a sì ń kúkú ẹni yẹpẹrẹ lójoojúmọ́ ayé ẹ wọ nǹkan táwọn yẹn jẹ́ Nàìjíríà náà ẹ bá kú tọ̀dọ̀ yín Táíwò Òkì. ó dáa màá mú tù wọn láti bẹ́ẹ̀ ṣé gan ni bàbá màá mú tù wọn. àwọn èèyàn orí nǹkan gidi jẹ bọba yìí sọ pé orí nǹkan gidi jẹ nu ilé rẹ dáàgẹ ẹyọkan ní bádìtì di ọ
bá ti lè dágà rẹ lẹ́ẹ̀kan ọmọ lọ ọba yìí general hospital tó bá gbé ẹ dé ibi orí àga tó bá gbé ọ sínú ìlẹ̀jẹ̀ rẹ ó ti ṣòfò dànù. Ejò lásán ló sán ọmọ kan bẹ̀ yẹn one snake bite ọkọ̀ ọmọ yé ṣé ìlú wá nìyẹn ìlú nìyẹn gbogbo oúnjẹ tá ń tìbẹ̀nu fake ordinary coke tó mú sẹ́nu nínú ilé fake. oògùn tẹ fẹ́ lò tára yín ò yá gan fake lóògùn. oògùn gan fake ẹ̀yin náà wo bẹ̀ yẹn wo bí ogun yẹn so káwá máa kọ́ sọ pé àfẹ́kù òkú ayé lẹ everybody already. táyà mi wáyé nàìjíríà mo lọ sọ́sítà táyà mi wáyé nàìjíríà ìbáwá nàìjíríà mo lọ sọ́sítà. death row everybody wà. So the only solution náà ni pé kí àwọn èèyàn wá jáde tá a bá jáde 10 million Nigeria on the street tá a block everywhere nobody move Tinubu kọ́kọ́ bá a mú àwọn ọmọ wa ná àbí kó resign. nǹkan tí mo ti expect pé ẹ kó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ nìyẹn gbogbo ilẹ̀ Yorùbá. wọ́n ní ṣe ìgbà tó yẹ pé àwọn nazism nìyẹn ìmọ̀ta ẹni nìkan kò sí nǹkan tó kàn mí family tèmi sá ti wà òkè orí ibú tó wà ń ta nísìnyí kò yọ family rẹ̀ lẹ̀ 40 million children out of school ní Nàìjíríà nìkan that is the highest in the world out of school children 9.2 million lọ́mọ tó bí last year lásán ní Nàìjíríà 9.2 million. That is the entire population of Israel as a country. Tọ́lá ẹgbẹ́ GDP tí wọ́n lọ bí $600 billion. Nàìjíríà tó ní 260 million people. Àwọn GDP wọ́n wà around $188 billion. Ẹ wo comparison yẹn. Ẹ wo bó ṣe. On top of that náà ẹ yáwó. Fi nǹkan kan òyò subsidy lórí epo. A ní Buhari òkú ayé ó ti gbó 165 ìwọ́ kórí ibùdé ó gbé lọ 14. Ìlú wo náà ti ń ra epo ní highest currency wọn tó yẹ pé highest denomination wọn náà fi ń ra 1 litre of fuel. Kò tí tó gan kò tó ẹ ti fi kún. ọ̀nà jagun ó tó fi kún àwọn náà jagun ní Iran pé Iran ti ń jagun ti epo ní 40 naira dàárọ̀ ọ̀la iná tó wà ń bẹ̀ iná ò ṣẹ́jú. Ẹ̀yin ẹlẹ́sìn náà lẹ́tùmọ̀ wá lọ́la ìtẹ́mọ̀ sọ pé tẹbi ogun tó ń jà ní Iran tẹbi Tinubu ni minister of petroleum kò gbọ́dọ̀ fún ilé excuse sójà rẹ sọ kankan ó gbé pò yín láti 700 tún gbé lọ 14 kò sọ nǹkan fún yín ilẹ̀ tún wá excuse fún àníyá ò tí ì jẹ ọmọ Yorùbá ìran Yorùbá yìí ni ìyàtọ̀ ọdọjú ìyàkọ ìran Yorùbá ni o Haúsá ti jẹ tiwọn wọ́n ti yẹwé ìyá o Haúsá ò ní ìrànmọ́ lónìí o 5% wọn tó ń jáde campaign after election Haúsá ojoojúmọ́ sẹ́ gbogbo tẹ̀yìn ń pariwo gbọ́n jẹ́ ọmọ gbẹ́ sí normal thing ní lẹ́dẹ̀ Haúsá a máa ń ka skọ́ọ̀sì ní níṣì ò kí gbé tí mẹ́wàá bá ṣẹlẹ̀ lónìí wọ́n tún lè lọ́nu ọjà kan pa wọ́n síbẹ̀ wọ́n jọ àkàrà jẹ́ mọ́ kéèyàn lọ́nu gbági yẹn kó jọ àkàrà síbẹ̀ kó lóun ṣe mistake sójà wọ́n ṣe ń pa wọ́n nìyẹn o ní nọ́ọ̀tì wọ́n kàn fi wọ́n ṣe ẹran súyà ni so tó bá di pé ìran Yorùbá wá ń jẹ ìyà ẹ̀pọ́n ti sọ wá dàrí mọ́jìlì báyìí káàdì rẹfújì ló kù rẹfújì àwọn èèyàn ti kúrò lókè ọdẹ wọ́n ti kúrò wọrọ wọ́n ti kúrò ní Èrùkú gbogbo bẹ̀yẹn wọ́n ti sá lọ sí Bẹ̀nẹ̀ ìṣe ń Bẹ̀nẹ̀ tí Tinubu gbé fẹ́ dájẹ́ tì lọ bẹ̀ tó lọ pa àwọn ọmọ tágbàjọba ń bẹ̀ àbẹ́ ẹ̀gbọ́n sí yẹn náà. àgbọ̀ àṣetò yẹn níbí. fighter jet bíi 4 ló kó lọ bẹ̀ pẹ̀lú àwọn ọmọ ogun nú ẹ̀ tán lọ pa àwọn ọmọ ẹ̀ dànù àwọn ọmọ tán láwọn gbàjọba lọ́wọ́ wèrè tó lòun ó lọ́dún 7 ọdún 5 níjọba làkalẹ̀ òfin làkalẹ̀ ìwọ lọ fẹ́ lọ́dún 7 the same thing ní Tinubu ti gbé sínú constitution Nàìjíríà instead ọdún 4 single term ó lọ́dún 6 làwọn ọmọ lò báyìí gbogbo gómìnà ti ń lọ bá tó ń kówó fún wọn tó ń fowó òòlù sàpápín ẹ̀ẹ́dẹ̀ ganu kalẹ̀ ẹ̀ ń wò ẹ̀ wá ní kalẹ̀ the only solution náà ni revolution kò sílùú kankan tó ti ń ṣe inú family kan sáà sí revolution bí Màgàjí kan bá wà ní family tí bá ṣe wèrè ṣe àìsàn pé bàbá ọyá sáà yín ti tó ẹ kó sì lọ. ẹ rí Nepal lọ́dún tó kọjá ní bàbá mi orílẹ̀-èdè Nepal lọ́dún kọjá ní September. Màmá mi wọn mọ̀ pé wọ́n pa ní Nepal ọmọ sẹ́ni tó ń jí wọn gbé owó school lásán one of our affliction that Tinubu plung on Nigerian populace owó school lásán náà increase làwọn ọmọ yẹn gbaná jẹ torí wọ́n gbaná sí o tán bọ́ ta tán yanjú gbogbo ẹ̀ nígbà tán sì rí ọ ẹsẹ̀ yẹn president mi kì í pósù 4. bẹ́ẹ̀ni.